onínú èèyàn kan ní Ọlọ́run fẹ́ràn tó bẹ́ẹ̀ púpọ̀ púpọ̀ gan. Lábẹ́ òye sí lọ àjítọ̀. Àtọ̀ ó kàn mí nù fún èèyàn. Ṣé bí ọ̀rẹ́ dání kò tó pọn? Torí abínibí fúnra ẹ̀ ń pani. Ìgbà ọ̀gbẹ́lẹ̀ lẹ́ni tó lómi lámú. Bá pe ọ̀rẹ́ kejì kọjọ rómi bọ́jú. Níṣe nìyẹn kúkú gbé kòkò relé. Abẹ́ ọ̀rẹ́ ni a ní kó wá ṣètò tó ṣètò tó. Ẹ ò wo báyé tí ń ṣera wọn. Tẹ́ bá béèrè lọ́wọ́ ìkà. Ẹni abínibí gangan a máa sáré wá kú ẹni o. Ọkàn mi nù fún èèyàn nínú ayé ṣe nǹkan ni. Ẹni afẹ́ là mọ̀, a ò kúkú mọ èèyàn tó ń fẹ́ nípa. Torí náà ọ̀rẹ́ dénú òbí ò dénú. Yá mọ̀nú ẹ kó o mọ̀ wọ́n ara rẹ. Ṣòre níwọ̀n kó o fọgbọ́n ṣàyé. Oore pẹ́ kò pẹ́ aṣiwèrè ń gbàgbé. Àwọn tádìyẹ ò dá lóògùn nu. Wọ́n ń fọ́ ẹyin mọ́nú adìyẹ. Tọ́lá gbẹ́gilére ìka wọn ò mọ bára ń rogi o. Agbẹ́gilére kò mọ o. Bára ń rogi kò mọ. Akọ́mi tí ń wọlé ẹja ni wọ́n. Apàjùbà tí ń balẹ̀ àparò jẹ́. Mo kàn mí nù o. Aláìgbọ́n fira wọn lé ayé lọ́wọ́. Ọ̀rẹ́ minú tó ń jà tí wọ́n ń rò fẹ́ lómi. Ìgbà tí ìjà bá parí gangan lẹ́ni wọ́n rò fún. A tú wọn láṣìírí ní gbangba. Èrò ní ibo lẹ́tọ̀ sí o. Ibo lẹ́tọ̀ sí gangan ẹ̀jẹ̀ mọ̀. Ayé làwọn fẹ́ràn ara wọn. Wọ́n sì ń ṣera wọn. Abẹ́ ò gbọ́. Ṣé ìfẹ́ nìyẹn? Ṣé bá ti lò fẹ́ rèé? Ayé yìí ó ìró. Ayé wa ká òroboto. Ayé ká òkàrìkì. Ó ká òrìgìdì ló ká. Ọ̀pọ̀ làwọn tó lọ pẹ̀lú ayé. Àwọn tí sáré lé ohun ayé yìí. Kí gbogbo wa o. Sátánì kì í jẹ́ kán bọ̀. Àwọn mìíràn ń gbàbẹ̀ lọ gbére. A kí gbogbo wa. Ọba tó láyé tó lọ́run ìbà rẹ, ọba elétìmọ́ ọgbọ́n elétìmọ́ òye. Ọba kọ̀mọ́tìkà lẹ́yìn adógbẹ lẹ́yìn àsòótọ́. Ọba baríba ọba bàrìbà, ọba tó gba gbogbo ọgbọ́n, ọba tó gbọngbọ́n nínú ọlá. A kí gbogbo wa bá a ṣe ń wọlé, a ò ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ. Àṣírí Yorùbá lórí ọ̀rọ̀ ọmọ ológo. Àṣírí ìjìnlẹ̀ lórí bí a ṣe láya bá a ṣe lọ́kọ. Lórí bí ìgbésí ayé ẹ̀dá ṣe tò tí èkì ní wàhálà. Ọ̀nà lílà tẹ̀dá lò tí fi débi àṣeyọrí. Ológo ni ọ́ lóòótọ́, ó ṣeé ṣe kí wọ́n má jẹ́ kógo rí bẹ́ẹ̀. Ọlọ́lá ni ọ́ lóòótọ́, ó ṣeé ṣe káyé má jẹ́ kí ọlá rẹ̀ ó débi gíga. Aláàánú ni ọ́ lóòótọ́, ó ṣeé ṣe káyé má tiẹ̀ jẹ́ kó ráàánú gbà. Torí pé n tán ń pè ní ayé nǹkan tí ò yẹ̀dá ni. A kí gbogbo wa. Báwo ló ṣe é fà á tí ò tóra wọn? Báwo ló ṣe rìn tí ò débi àṣeyọrí? Báwo lẹ̀dá ṣe é gbé tí fi dàánù lọ́nà? Wọ́n ní ẹlẹ́rù ní kọ́kọ́ kọ́fẹ́ ká bá ní gbé tó bá ní gbé. Ǹjẹ́ lẹ́rù tó bá lè lẹ́rù gbé dórí ìláyé pèlè èèyàn pàtàkì? Ǹjẹ́ lẹ́rù tó bá mẹ́rù rẹ̀ dì ìláyé? Mo kí gbogbo wa, à ń jọlá,
ẹ káàbọ̀, ẹ jọ̀ọ́ ẹ bá wa share ètò, ẹ bá wa tẹ like, ẹ bá wa tẹ love, ẹ bá wa share rẹ̀ kó dé gbá kó dàwó, ká lè tú àwọn àṣírí ìmọ̀ ìjìnlẹ̀ kó tó di wípé wọ́n wà á nà ń bẹ àwọn nǹkan tó jẹ́ ìṣẹ̀lẹ̀ kan tí mo mú wá tó jẹ́ àwọn àṣírí ìmọ̀ tó yẹ kí a fi kọ́gbọ́n ká ìsòdiwọ̀n ayé. Torí bí ẹ̀dá bá ń lólé ayé tí ò bá rí nǹkan sòdiwọ̀n ayé rẹ̀, á dàbí pé ò mọ nǹkan ń pè ní ayé ọ̀hún lílò. Ayé jẹ́ nǹkan tí yé ni, ṣùgbọ́n ẹ̀dá tó bá fẹ́ mọ nǹkan tí yé nínú ayé ó gbọ́dọ̀ ní òye nǹkan ń pè láyé. Torí páyé tẹ̀kun síbì kan tẹ́nìkan ò lè rí díẹ̀. Ìpẹ̀kun ayé kan ò sí. Bá a ṣe gbé gìrìgìrì kọ́ la ṣe fà á já. Bá a ṣe gbé gìrìgìrì kọ́ la ṣe dẹsẹ̀ gbé dànù. Bá a ṣe gìrìgìrì kọ́ la ṣe ba nǹkan jẹ́ mọ́ra ni lọ́wọ́. Òfàfà láyé ẹnìkan ò lè fà pin. Ibi ó bá fa díẹ̀ dé tó bá ti já, ibẹ̀ náà ló parí ẹ̀ sí. Ìlófà tó jẹ́ pé ẹ̀dá kan ò lè ródò ayé dọ̀pẹ. Tó o bá ródò ayé tọ̀pin wọ́n ń tọ̀ ọ́ ni. Àwọn tó ń sọ fún ọ lónìí ní ìsìn pé wọ́n ni bàbá, ìwọ làgbà, ìwọ ló mọ̀ ọ́ ṣe. Nǹkan kan ló wà lára rẹ tí wọn ò gbọdọ̀ mí sí. Iná ṣe ń pè ọ́ léèyàn. Tí nǹkan tó wà lára rẹ bá ti tán, gbàgbé kò sí tó ń jẹ́ èèyàn mọ́. Kí ló dé tó jẹ́ pé ìjọ́ èèyàn bá kú ní káni lára jù? Ọ̀rẹ́ mi ti kú, nìkan kò sẹ́ni tí bòkú débojì. Má tì ọ́ dé tí ibẹ̀ wọ́n padà tó bá dalẹ̀. Ìyẹn ni wípé ṣe tiẹ̀ níwọ̀nba tó lè ṣe kó lè ráyé gbé. Rìnrìn àjò tiẹ̀ níwọ̀nba tó lè rìn kó lè rí gbà lò. Àsìkò àti ìtàn tí wọ́n kọ nípa rẹ ló ṣe pàtàkì. Tí ò bá ti sí tàn, ó ti tán nìyẹn. Finally ni pé wọ́n sọ fún ọ pé ìtàn tá à ń sọ ìwọ̀n kì í rò ó sọ. Àwọn àgbélẹ̀rọ, àwọn nǹkan àgbélẹ̀dé tá a dáyé bá nípa ẹ̀dá náà ń kọ nítàn. Ẹlòmíà ní àwọn mo kàn fẹ́ ká sọ̀tàn díẹ̀ nípa mi, wọn ò lè sọ díẹ̀. Tó bá yẹ pé wàá kó onítàn díẹ̀ ló wù, ìwà díẹ̀, ìtàn díẹ̀ náà ló ní. Torí pé ìtàn rẹ gbọ́dọ̀ kójú òṣùwọ̀n láti fi hàn fún àwọn ọmọ rẹ wípé ìwọ náà lapa nínú ayé. Kí wá ló fi rí bẹ́ẹ̀ ni wípé o jẹ́ ológo ni. Gbogbo wa pátápátá la ní àrà bí nǹkan kan nínú tá a fẹ́ dá. Àrà ni wọ́n ń pè ní nǹkan àtinúdá tí ẹ̀dá gbọ́dọ̀ dá ní ìgbà tó lásìkò rẹ̀. Tó o bá ti wá dá lásìkò tó yẹ kó o dára, àrà ó fi ọ́ lẹ̀ lọ. Àbí kí wọ́n gan ó fàrà á lẹ̀ lọ. Àrà lè fi ọ́ lẹ̀ àbí kí wọ́n náà fàrà á lẹ̀. Wàá mú kan nù kó o ní àrà, kó o dá àrà, àbí kó o gbé àrà lọ, àbí kó o fi àrà á lẹ̀ kó mọ̀ wá wúlò fún ọ, àbí kó o ní lẹ́gẹ́sí àrà táwọn èèyàn ò mọ̀ fẹsẹ̀ tọ̀. Bó o bá jó lórin, o gbọ́dọ̀ ní lẹ́gẹ́sí àrà téèyàn á tọ̀ tí wọ́n fi mọ̀ wípé legend lẹ́ni. Kán tó pè ọ́ legend, ó gbọ́dọ̀ ní ipa àti nǹkan tó o ṣe tí wọ́n lè sọ pé ẹni yìí ó kópa, ó sì ní ipa. Ọ̀tọ̀ ni kéèyàn kópa, ọ̀tọ̀ ni kó o nípa. Tó o bá ti nípa o lè kópa. Àwọn tó ń kópa ni wọ́n nípa. Tí wọ́n bá dẹ̀ ti kópa, wọ́n gbọ́dọ̀ ní ipa. Ṣùgbọ́n àwọn míì ń kópa, wọn ò nípa. Jẹ́ ẹni tó nípa nínú ayé, irú ipa wo ló ń kó? O lè kó méjèèjì pọ̀, o lè kópa burúkú àbí kó o kópa rere. Ẹlòmíì lè kópa burúkú nínú ayé rẹ nígbà díẹ̀ ni, kì í ṣe nǹkan tí ó lọ títí. Ìló fi jẹ́ pé a gbọ́dọ̀ mọ kọ́ bá a ṣe dárí jìra wa nínú ìrìn àjò tá a bá ń bá bọ̀. Torí wípé tó o bá ti ń kó àwọn èèyàn lọ́nà àṣeyọrí, wàá máa rí àwọn tí ó máa ṣì ọ́ ní gbogbo àsìkò. Tó o bá lẹ́mí ìdáríjì, ò ní ìgbẹ́kẹ̀lé ọ̀nà tó èèyàn tọ̀ téèyàn fi débi àṣeyọrí mi. Torí pé nínú àwọn tó ṣe ọ́, ó lè jẹ́ inú wọn ni wọ́n ní ipa tí wọ́n fẹ́ kó ní dáadáa. Ṣùgbọ́n tó o bá ti torí pé wọ́n ṣe ọ́ nígbà tí ò ń gùn kéé bọ̀, ó ṣeé ṣe kó o tún nílò wọn nígbà tó ń gùn kéé lọ. Bóyá wọn ò tó fẹsẹ̀ lébòmí. Ìgbọ́n má jẹ́ kí ọ̀dàlẹ̀ nìkan ni kó o má jẹ́ ó rìn lẹ́ẹ̀mejì nínú ayé rẹ. Tí ọ̀dàlẹ̀ bá ti rìn lẹ́ẹ̀mejì láyé rẹ, ọ̀dàlẹ̀ wá láti wá pa nǹkan run, kì í ṣe láti wá tún nǹkan ṣe. Torí pé ó mọ̀ wípé nǹkan tó ń fẹ́ ṣe sí ọ máa dùn ọ́. Kí ló dé tí ọ̀dàlẹ̀ tó gbégbèsẹ̀ míì wá? Ìyẹn ló ní gbà láyè. Ṣùgbọ́n láti dáríjì yàn nínú àwọn ẹ̀ṣẹ̀ tí èèyàn bá ṣẹ̀ èèyàn gẹ́gẹ́ bọ́lọ́run ṣe ní ká máa ṣe. Kódà Ifá náà ní ká ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ọ̀dàlẹ̀ èèyàn nìkan lèèyàn gbà láyè lẹ́ẹ̀mejì, wàá máa gègé mọ́ fara kàn mí pẹ̀lú ẹ̀ ni. Ẹ bá wa ṣe ètò yẹ ẹjọ́ dégbà ẹjọ́ dàwó. Ọmọ ológo
báwo là á ṣe níyàwó, báwo là á ṣe ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nínú ìgbésí ayé. Bí ẹ̀dá bá ti gòkè bọ̀ tó ń gòkè lọ tó ń gòkè bọ̀, ìpele mẹ́ta lẹ̀dá nílò. Nípele ìgbà tí ń rákòrò àbí tí wọ́n bí sínú ayé. Ìpele àkọ́kọ́ yìí nígbà tó wà nínú oyún tó ti wá dọmọ tí wọ́n á bí sínú ayé, yóò ní àwọn ìgbésẹ̀ àti ìbáláyé kan tí yóò bá wá àti ọjọ́ tá a bí. Ó ní í ṣe pẹ̀lú ipa àti àkókò àti ìgbà tí ò ń lò lọ́wọ́ láti jẹ́ kó o mọ irú àsìkò tó yẹ kó o ṣe nǹkan. Àwọn èèyàn ń ṣe nǹkan lásìkò tí ò tọ́ sí àsìkò wọn, torí náà ni nǹkan náà ṣe é gbé lérí ara wọn tí ò tọ́. Torí pé tí ẹrù bá ti wọ́ láti ilẹ̀ àti gòkè ẹrù náà máa ń le. Ẹlòmíì ṣe lò ipá àti ipa ló ń lò láti ṣe nǹkan. O mọ̀ yìí pé tó o bá lo ipá ò lè gbé nǹkan kan lérí bí ò ṣe ipa tó o fẹ́ lò láti mú nǹkan náà débi àsìkò tó ń lò ó lọ. Torí tó o bá lo fẹ́ fipá gbẹ́rù, ó lè wúwo kó o mọ́ lè dàgbé, ó jù mọ́lẹ̀ padà. Ṣùgbọ́n ipa ìgbà tí o fẹ́ lò láti rí, wàá lè mọ̀ wípé o nílò ìrànlọ́wọ́ àwọn kan lẹ́gbẹ̀ẹ́ rẹ láti gbé nǹkan náà dórí. Wèrè èèyàn ní sọ pé kò sẹ́ni tó wúlò tí ó lè wúlò fóun. O ò lè sọ pé kò sẹ́ni tí ó wúlò fún, torí pé wèrè gan máa wúlò fún yàn gbà míì. Ìwọ jẹ́ ń sọ̀rọ̀ bàbá olówó kan fún ọ. Bàbá olówó kan lówó tó pọ̀ gidi gan tó jẹ́ wípé kò kéré. Ṣùgbọ́n ó ní wèrè kan tí máa ń rìn lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ káàkiri. Bàbá olówó yìí ò kí ń fún wèrè lóúnjẹ, táwọn èèyàn bá fún lóúnjẹ gan máa ń sọ fún wọn pé ṣé wèrè yẹ kó jẹun ni. Ṣùgbọ́n ó wá dọjọ́ kan, bàbá olówó yìí ó sọ kọ́kọ́rọ́ kan tó ṣe pàtàkì sínú. Wèrè ló wá mú kọ́kọ́rọ́ yìí ló wá ló fi okùn ta kọ́kọ́rọ́ yìí tó gbé sọ́rùn tí wá ń rìn káàkiri iwájú rẹ̀. Òun sì ń dààmú wá kọ́kọ́rọ́ ń kiri. Ìyẹn strong room rẹ̀ ní kọ́kọ́rọ́ strong room lè bàbá olówó ni. Tí ò bá sì rí nǹkan tó fẹ́ lọ ṣe kò ní lè rí ṣe. Ṣé wá rí báyìí, bàbá olówó tètè mọ̀ wípé kọ́kọ́rọ́ rẹ̀ ló gbé sọ́rùn tí wèrè fi ń ṣeré káàkiri níwájú ẹ̀. Torí pé kì í ta sí wèrè ọ̀hún, kò sì rí gẹ́gẹ́ bí èèyàn kankan, ó rí gẹ́gẹ́ bí alábarapẹ́ èèyàn àbí ẹni tí ò wúlò fún nǹkan kan nínú ayé mọ́. Ó ti fọkàn sí pé kò sí ìwúlò rẹ̀. Ẹ wá wo ibi tí wèrè ti ṣe bàbá olówó lóore. Wèrè wá ní ṣèbí kọ́kọ́rọ́ tó ń wá ní ìwọ wèrè, ó wá ju kọ́kọ́rọ́ ń lù. Bàbá olówó wá wòkè ó wọlẹ̀, ó ní àṣé kò sẹ́dà tí ò ní ìwúlò rẹ̀. Wèrè lásán èló yọmí kò nu wàhálà kan tí mo kó sí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe nílò àwọn kan láyìíká rẹ̀, ṣùgbọ́n sọ èèyàn bá rìn, torí pé àwọn èèyàn ṣòro. Ìtàn ń pè ní èèyàn nǹkan tí ò lè yé èèyàn àfìdíyàn ìtàn ń pè láyé nǹkan tí ò lè digi tán ni. Okùn tó digi, ṣùgbọ́n òwò aláǹtakùn ayé lè gbéyàn dìtẹ́yìn ò ní ríbì kan bọ́. Torí pé tí aláǹtakùn ayé bá dé èèyàn mọ́lẹ̀, á dàbí pé ẹ̀dá ò mọbì kan ni. Ìwọ wá ń fojú kọ́ dàǹkárìwọ̀ ló ń wò wípé normal thing ni náà, kí ló wà nú ẹ̀, jẹ́ ń sọ àṣírí tó wà ń bẹ̀ fún ọ. Sórí òjàǹkárìwọ̀ tó ń fojú kọ́, ó ń fi hàn ipa tí o fẹ́ lò nínú ayé. Ó lè dín ẹ̀mí rẹ kù tí o bá jẹ́ ẹni tó fẹ́ lò 100 years. Jàǹkárìwọ̀ tó o bá fojú kọ́ 10 years ló ń mì sínú ìgbésí ayé rẹ. Lọ bèrè lọ́wọ́ àwọn onímọ̀. Mr. Ligaganda sọ kìíní kan ní 1817. Ó ní God is spelling word infested to explain the word. Ọlọ́run nìkan ló lè ṣàlàyé ayé kó yé wa yékéyéké ká lè bá àmọ́ tó ń jẹ́ ipa nínú ayé. Torí pé àwọn nǹkan kéékèèké tá a fojú dé náà pé kò nítumọ̀, wàá máa fa ìfàsẹ́yìn àti ìdènà láti débi àṣeyọrí wa. Mrs. Adenike Janet, ẹ káàsán. Sórí òwò aláǹtakùn tí wọ́n rò pó kéré òun, ìní jàǹkárìwọ̀ tí Yorùbá ń pè. Jàǹkárìwọ̀ ò lè gbé nǹkan dè, ṣùgbọ́n lè ba nǹkan jẹ́ nínú spiritual realm, ìyẹn nínú ẹ̀mí òkùnkùn, nínú agbára. Wọ́n fi máa dínà gá ọ̀nà mọ́ ẹni tó bá jẹ́ alágbára ni. Wọ́n fi máa gbé èso mọ́lẹ̀ bí ẹran àṣọ láti lè má jẹ́ kó débi ọ̀nà àṣeyọrí ẹ̀. So wá rí jàǹkárìwọ̀ a máa fà kí àlákàlà kó o máa lálàkàlà àbí kó o máa ní ìbẹ̀rù láti ṣe nǹkan. Ìyẹn máa ń fa hypertension, tí ó bá pọ̀jù lára máa fa stroke. Torí pé tó bá yẹ kó o ṣe nǹkan tó o bá tètè ṣe, wà fúnra rẹ ní ìrònú tó kọjá òye rẹ, wàá wá máa gbé ẹ̀mí rẹ gbóná high service ńlá bí ìgbà tí wọ́n bá tan generator tán gbé nǹkan tó lágbára lé. Yóò ṣe gbogbo bó ṣe ń ṣe ló ń dín ẹ̀jẹ̀ àti omi ara rẹ kù. Ṣé o wá rí pé ó lè gé ẹ̀mí kúrú báwọn?
torí wípé ayé ní fi dé èèyàn kì í ṣiṣẹ́ tí wọ́n ń ṣe lásán. jàǹkárìwò wá lásán sójú rẹ torí wípé ọ̀nà tó ń rìn ẹgbẹẹgbẹ̀rún èèyàn ló ń gbabẹ̀ kọjá tó jẹ́ wípé wọn ò sì fojú kọ́ jàǹkárìwò tí wọ́n ń fojú kọ́ ọ̀hún. sórí àìlẹ́kíyèsí àti àìníyàkíyèsára a máa sọkùnrin dakúrẹ̀tẹ̀ láti má jẹ́ kó já sí ojú ọ̀nà tí ń lọ. sórí ìwọ obìnrin a máa sọ obìnrin di ẹni tí ò lè jẹ́ nǹkan kan. àpọ̀ ni pé kó o jẹ́ ìyàwó ọ̀tọ̀ nìkan fi ọ́ ṣe ènì ìyàwó. ọ̀pọ̀lọpọ̀ náà jẹ́ ènì ìyàwó nílé ọkọ wọn kì í ṣe ìyàwó, àwọn náà ń pera wọn níyàwó. ìwọ kọ́ ló pèrè ìyàwó kán tó pè ọ́ mọ́mì, ìwọ kọ́ ló pera rẹ̀ mọ́mì. ẹ ò lè pè mí mọ́mì ni n ò rí ọ bí ológo ni. ìwọ kọ́ ló pera rẹ̀ mọ́mì, àmì mọ́mì náà ìwọ kọ́ ló sọ pé wọ́n ní nǹkan, àwọn èèyàn ni wọ́n pè ọ́ ní nǹkan tòótó lásìkò tòótó. tó bá ti á di pé wọ́n ló ń sọ pé wọ́n ló rí báyìí, a jẹ́ pé ìràwọ̀ kan ti jánú ògo rẹ nu. ìyẹn ló yẹ kó o ṣàwárí ẹ̀ pé kò yẹ ṣe pé dandan àwọn èèyàn ò rí ọ bí ológo nìyẹn. ìyẹn tó fi lè mú káwọn èèyàn rí ọ bí ológo ni wípé ipò tó wà yẹn, ipò ìgbésẹ̀ tó ń gbé àti ìlapa rẹ náà fi sọ pé ẹni tó àgbàlagbà. tó bá ti ń di pé wọn ò fún ọ níyì tó yẹ kán fún ọ lójú rẹ, a jẹ́ pé o ò lápa nìyẹn. ògo kan ti dènà, nǹkan kan ti ń ṣí ọ. ọ̀tọ̀ ní kéèyàn má ní àkàsí èèyàn o, àwọn kan wà tán láfojúdi àti àìlákàsí èèyàn, ìyẹn ń sọ̀tọ̀. tó bá ti ń papọ̀ ọmọ wípé gbogbo èèyàn ni wọ́n wá ń fẹnu sátà rẹ tí wọn ò rí ọ gẹ́gẹ́ bí àpọ́nlé tó yẹ kán fún ọ gẹ́gẹ́ bí èèyàn tó ń bẹ nínú ayé, o ní nǹkan kan tó ń dààmú rẹ. ìwọ kọ́ ló dọ̀rọ̀ àpọ́nlé lọ́wọ́ àwọn èèyàn ni wọ́n máa pọ́n ọ lé gẹ́gẹ́ bí ipò àti àṣẹ tí Ọlọ́run fún gbogbo ẹ̀dá. tó bá ti wá ń di pé wọ́n lo ṣẹ̀ṣẹ̀ ń tọrọ àpọ́nlé, sọ pé àbùkù ti ń ṣubú kàn díẹ̀díẹ̀, ìyẹn ni wípé nǹkan kan ti bọ́ọ̀lẹ̀, ó yẹ kó o tún di. tó ọ̀rọ̀ jàǹkárìwò ẹ bá wa ṣètò yìí bẹ́ẹ̀ ṣe ń wọlé mò ń kí yín ẹ káàbọ̀, bẹ́ẹ̀ ṣe ń wọlé mò ń rí yín lẹ́yọ kọ̀ọ̀kan, ojú òní tì wá. nǹkan tó mú jàǹkárìwò tí ó fi ń gbèyàn dè gẹ́gẹ́ bí ọkùn ìnìyí o, ó ní kọ́ńtàtì pẹ̀lú ọmọ nílé tó wà nínú ilé rẹ̀ àti aáyán tó ń wò ó. kí ni wọ́n ṣe ń lò wọ́n? sórí ọmọ nílé máa ń gbọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ sínú, á gbé sínú. tí àwọn ẹ̀mí òkùnkùn bá ti dé lálẹ́ tí wọ́n fẹ́ ṣiṣẹ́ wọn, wọn ó kàn ranjú mọ́ ọmọ nílé yìí. ìwọ ò ní rí wọn, wàá kàn rí páfẹ́fẹ́fẹ́ ń gbá, wàá ní atẹ́gùn wọlé dáadáa. àwọn kan náà wọlé sínú atẹ́gùn tí wọ́n fi ń pè láfẹ́fẹ́. kò ń ṣàdédé, àwọn atẹ́gùn kan yìí ṣàdédé fẹ́ tó bá ti jẹ́ bí ọwọ́ òru, bí àjèjòdò bí aago kan àbí aago 12:00 tó wá ń lọ sí bí aago 12:00 àbí 2:00 òru. máa kíyèsí àwọn afẹ́fẹ́ náà. ìgbà náà ni àwọn tó bá ní mímọ̀ máa ṣe àdúà tí sì máa jẹ́. ṣùgbọ́n só yí ọ, só wá rí àsìkò tí mò ń sọ yìí ni wọ́n wá ọmọ nílé láti gbọ́ àwọn àṣírí tí wọn ò rí gbọ́ lẹ́nu rẹ tẹ́lẹ̀. wàá máa sọ pé bóyá wọ́n fi gíngí wò ọ́. wọ́n lè mọ́ ní gíngí, ṣùgbọ́n àwọn nǹkan tó ń bọ́ ọ gbélé, ìyẹn ni wípé tí o bá lọ́mọ nílé ńlé tètè pa. ó máa ń gbọ́ àṣírí fún àwọn ẹ̀mí òkùnkùn. tó o bá sì ní aáyán nílé, tètè wá nǹkan ṣe sí i. ó máa ń gbé nǹkan tó bá ní, ó rí i pé tí aáyán bá pọ̀ nù lé, tí rìsọ́ọ̀tì rẹ bá wà nílé yóò jẹ́ láìseku, yóò máa mú bí ikán. iṣẹ́ ẹ̀mí òkùnkùn ni. n ò fẹ́ kí nǹkan tó ṣe kó o ní rìsọ́ọ̀tì bọ́yọ́ yóò wúlò fún ọ, n ò fi òfin ríṣẹ́ ni. nígbà ò bá jẹ́ dáadáa, ó rí i pé gbogbo bí o bá gbé lọ àbí aáyán bá tọ̀ sí àbóyá àgbẹ̀ sí, tí ìgbẹ́ aáyán bá wà lórí ẹ̀ dáadáa, ó rí i pé ó ti ba nǹkan kan jẹ́nu ẹ̀, bàṣẹ̀jẹ́ lááyán. bẹ́ẹ̀ sì ni ẹ̀mí ikán tí máa ń dààmú àwọn èèyàn. kí là ń pè ní ẹ̀mí ikán? àwọn ẹ̀mí ikán ní ẹlòmíì ò kíyèsára tó fi sọ́dọ̀ lòṣì. sórí àwọn ẹ̀mí ikán ajẹnirun ni. ikán kì í wá ṣe nǹkan tó dáa bí ò ṣe kó pa nǹkan run. ẹ̀mí ikán nìyí, ẹ̀mí kéèyàn má ní àṣeyọrí láti ṣe nǹkan dáadáa, ẹ̀mí ikán ní ń bá a jà. ẹ̀mí kéèyàn lè sọ wípé nǹkan àṣeyọrí nìyí tó o lè tọ́ka sí, ẹ̀mí ikán ní ń bọ́ ọ jà. sórí ẹ̀mí ikán wọ̀nyí, ẹ̀mí ikán ni kí èèyàn máa bọ́ ọ rìn kó má bọ́ ọ sọ̀rọ̀ bó o ṣe tẹ̀síwájú, àfi kẹ́ ẹ máa fowó ṣòfò. ẹ̀mí ikán ni. ẹ̀mí ikán ń bọ́kùnrin jà, ó ń bóbìnrin jà. kò ní làkójọ, ẹnu ni ṣọ́ọ̀bù ẹnu làpò. gbogbo ohun tó bá ti rí kó ṣàparí ẹ̀ lọ́jọ́ kan ṣoṣo ni. òun kò mọ̀ yí pé àwọn àgbà àná wẹ́rẹ́wẹ́rẹ́ ń bò wọ́n rìnrìn àjò tó jẹ̀mí ikán. wọ́n lè fìyàwó rẹ̀ ṣe ikán fún ọ
tí ó mọ̀ gba àgbàdànù nǹkan rere lọ́wọ́ rẹ̀ tó òfin ní rí ṣe. Wọ́n lè fi ọkọ ṣe ikán fún yàn àbí kán fi ọmọ ṣe ikán, tọmọ náà ó mọ̀ ṣàìsàn àbí kó mọ̀ béèrè fún àwọn nǹkan tí ò nílò rẹ̀, tó sì jẹ́ wípé waste of resources ni fún àsìkò yẹn. Tó o bá ti ń ná àwọn expenses tó ti ń kọjá tó o ní, ọ̀tọ̀ ni k'Ọlọ́run ń bless ẹ. ṣòyí t'Ọlọ́run bá bless ẹ pẹ̀lú owó t'Ọlọ́run ọba mi fún ọ, ó ní sáà àti àkókò tó lò dà, torí pé Ọlọ́run ọba mi kò sọ pé expiry date wà fún, ṣùgbọ́n àkókò tó lò dà wà o. In tó o bá fi ṣe ni ó mọ títí ní nǹkan yẹn dalẹ̀, ṣó ti yọ, àti ipa tó o bá ní pẹ̀lú t'Ọlọ́run ṣe fún ọ. Ọlọ́run fi dán ọ wò ní, àdánwò ló jẹ́. Ṣùgbọ́n tó o bá ti lọ ní ẹ̀mí kan tí ń bọ̀ ọ̀nà dànù, àdánwò yẹn ó wà kọjá ẹ̀mí rẹ̀, ó wà bẹ̀rẹ̀ sí ronú, ó lè ṣe kú òjijì pa ọ́. Torí pé tó o bá ti ń ná àwọn nǹkan kan ní ọ̀nà tí ò yẹ kó o ná, tó o ti ń waste ẹ̀ dànù, tó o rò wípé ò ń jayé ni, tó jẹ́ pé waste of product, àwọn kan ń béèrè fún nǹkan náà tí wọn ò tí ì rí gbà, o tún wá fi ń là àwọn tí wọn ò ní lójú. Ìjẹ́ wípé o ti ń ṣe Ọlọ́run látara t'Ọlọ́run fún ọ gẹ́gẹ́ bí àdánwò nù. Àbó wá fi ń ṣègbéraga wípé a ti wà ń bẹ̀ náà, kò sẹ́ni tó lè mú wa kú. Má ṣe bẹ́ẹ̀, torí pé o ti ń fi waste, o ti ń jẹ́ káwọn èèyàn kan máa wora wọn gẹ́gẹ́ bí p'Ọlọ́run dá wọn lóyè yálájí ẹ̀ káàsán. Tó o bá ti ń ríra rẹ bíi pé ìwọ nìkan l'Ọlọ́run ṣe kinní ọ̀hún fún, kò ṣe fẹ́ lòmíì, òun tanra rẹ jẹ ni o. Kó o tó ní àwọn kan ti ṣe, kó o tó bẹ̀rẹ̀ àwọn kan ti bẹ̀rẹ̀. Kò sí àrà tí ẹ̀dá kankan dá tí wọn ò tí ì dárí. Kò sí n tó sì ṣe lábẹ́ ọ̀run tó jẹ́ tuntun. Ó máa kọ́ṣe láwọn àwọn tó ti ṣe sẹ́yìn náà ni, kì í ṣe pé wọ́n ló kọ́kọ́ ṣe. Tó ń bá sọ fún ọ pé wọ́n ló kọ́kọ́ ṣe, wọ́n ń tọ̀ ọ́ ni. Tá bá ṣìwé dáadáa, wọ́n ò rí àwọn tó ti dá àrà yẹn rí, bóyá nínú Bíbélì ni àbí nínú Kùránì, àbó ti ẹ̀nú àwọn kan nínú àbáláyé kan tó ti ṣerú ẹ̀ rí. Ló fi jẹ́ pé ẹ̀mí ìgbéraga condemn ni fún ẹ̀dá láti lílé ayé gbé. Má ṣe ríra rẹ gẹ́gẹ́ bíi pé ìwọ nìkan ni, àbí pé ìwọ ṣe pàtàkì ju àwọn t'Ọlọ́run ọba mi ṣoore fún, àbí pé ìwọ nìkan ni. Àánú lórí gbà, ọ̀tọ̀ láàánú, ọ̀tọ̀ lórí ọ̀fẹ́. O lè rí orí ọ̀fẹ́ gbà kó o má ra àánú gbà, ṣùgbọ́n àwọn kan máa ń rí méjèèjì gbà papọ̀. Wọ́n á rí orí ọ̀fẹ́ àti àánú gbà, ṣùgbọ́n wọ́n ń ṣì í lò. Ó ṣe pàtàkì fún ọ láti má ṣe àánú àti orí ọ̀fẹ́ tó o bá rí lò, kó dàdí àjẹ́ wípé òun waste ń t'Ọlọ́run ọba ṣe fún ọ. Bó o fi lé alẹ́ yìí gbé owó, bó o fi gbogbo ìpẹlẹ̀ ní owó, tó o bá táníkà ó sì padà táníkà. Tó o bá mọ ọgbọ́n àti àbájìde tí ayé fi sọ̀yàn dolòṣì, ìní mò ń fi sọ fún ọ pé ẹ̀mí kan ṣe pàtàkì kó o sá fún. Ẹnikẹ́ni tó bá wá nínú ayé rẹ tí ń bọ rìnrìn àjò tí ò wá ìtẹ̀síwájú bí ògo rẹ ṣe máa tàn sí, tó kàn ń sọ fún ọ nǹkan tí ó jẹ́ lára rẹ̀ ní ń wá, ìjọ́ tí ò bá ti rí nǹkan náà jẹ, á bẹ̀rẹ̀ àbòsí àti ọ̀tẹ̀, á wá máa sọ oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n máa ń sọ sáwọn èèyàn tí Ọlọ́run bá gbé jìde pẹ̀lú ọlá. Bí àwọn nǹkan wọ̀nyí, bí ipò ṣoògùn owó ni, àbí ó fún èèyàn ṣoògùn owó, àbí ó dọ́gbọ́n sí i. Kò sí tí wọn ò ṣe ní sọ àwọn ọ̀rọ̀ yìí sí ọ, torí wípé wọn ò rí ìdí ọlá rẹ. Ọlọ́run ò kì í fìdí ọlá èèyàn hàn ẹ̀dá kankan. Ó máa ń wá lójijì gẹ́gẹ́ bí ìgbà tí afẹ́fẹ́ bá fẹ́ sí ìyàn ni. Tí ẹ̀dá bá dákú àbọ̀ bá sùn tá a jí padà, kò sẹ́ni tó mọ̀ bó ṣe máa ń rí. Ẹni tó bá sọ pé òun mọ̀ pìlẹ̀ ọlá òun, kó wá sọ fún mi, kó confront mi kí n fi hàn án pé kò sí ẹ̀dá tó mọ̀ pìlẹ̀ ọlá ara ẹnì kankan. Ó kàn lè sọ wípé mo jìyà, mo gbìyànjú, mo sapá, mo wá débẹ̀, Ọlọ́run dẹ̀ ṣe é. Ṣùgbọ́n pé báyìí ni mo ṣe di olówó, bó o ṣe fi 1 naira di 20 naira, Ọlọ́run ọba mi ló bọ́ ọ ṣe, kì í ṣe agbára. Àwọn tó bá yẹ pé alágbára ló ní owó ni àwọn tí ń gbẹ́ kànga àbí àwọn tí wọ́n ń la òkúta ni ò bá jẹ́ olówó àgbáyé. Tó bá jẹ́ pé bá a ṣe ń ní owó, pé bá a ṣe ń rìnrìn àjò, pé ó di dandan o, bá a ṣe ń ṣe bí ni là á ṣe é dolówó ni. Gbogbo àwọn tí wọ́n wà nínú ayé tí wọ́n ṣe wàhálà làálàá ju tiẹ̀ lọ, wọ́n sì wà nílé bàbá wọn tí wọ́n sì ń gbé bẹ̀ dòní. Kìí ṣe pé àwọn náà ò sapá, kìí ṣe pé wọn ò rìnrìn àjò, ṣùgbọ́n kádàrá parọ́ mọ́ wọn, ó já wọn ní kọ̀ mọ́, ó gbé wọn ṣubú nígbà tó yẹ ká dìde ni. So wá rí n tá à ń pè ní kádàrá yìí, ó ṣe pàtàkì ní òdiwọ̀n téèyàn fi wo bí ayé ṣe tó. Gbogbo nǹkan kọ́ ni kádàrá tó rí bẹ́ẹ̀ fún ọ.
in tó ń jẹ́ fèmí lè mọ́ jẹ́ fún wọ, mo lè lò kó jẹ́ fèmí kó mọ́ jẹ́ fún ẹ. Ìyẹn ni kádàrá oníkálukú tó bá àkúnlẹ̀yìn wá pẹ̀lú ohun tí ó jẹ́ ìṣẹ̀dá wa. Bí n bá borí tèmi pẹ̀lẹ́jà àrọ̀, ìwọ lè borí tiẹ̀ pẹ̀lú nǹkan míì tí ò ń ṣẹja àrọ̀ kó dẹ̀ ṣiṣẹ́ fún ọ. Tí èmi bá ń borí gbogbo ìgbà, ó lè má jẹ́ bí borí ló ṣiṣẹ́ fọ́dọ̀ tiẹ̀, kó jẹ́ pé kó kàn ṣoore fáwọn èèyàn kéékèèké tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ lásán lọ́nà rí ó mọ̀ là. So nǹkan tó ṣe pàtàkì tí wọ́n rò pé ó ṣe pàtàkì fẹ́mi tí mo rí gbà pẹ̀lú ìrọ̀rùn, ó lè gba tiẹ̀ kó jẹ́ ìnira ló máa jẹ́, torí pé kádàrá rẹ̀ ó lè wá pẹ̀lú àwọn nǹkan kan tó sodo mọ́. Ó ní ìtumọ̀ tá a máa yí ìjọ kan wà tá a máa là sọ́tọ̀ láti sọ nípa tí wọ́n ń pè ní kádàrá, à ń dà á pọ̀ mọ́ra wọn. Àwọn kan kúnlẹ̀ yan nǹkan ní ọ̀tọ̀, ṣùgbọ́n kádàrá àwọn parọ́ mọ́ wọn gbà kan dénú ayé. Ṣé bá a ṣe yàn nílé ìwé pa afẹ́ jẹ́ lónìí la jẹ́ ni? Ẹlòmíì ò sọ pé dókítà ló wò òun, lọ́ọ̀yà ló wù mí, àwọn tá a jọ kàwé tí wọ́n sọ wípé kínní ọ̀pọ̀lọpọ̀ ó di bus conductor, ó padà rí ṣe ń bẹ. Ẹlòmíì padà di driver, ó padà rí ṣe ń bẹ. Ṣé bí wọ́n ṣe sọ pé àwọn fẹ́ ṣe nù, bá a ṣe máa sọ lẹ́nu, if I am growing up like this, I will become a soldier, I must become a lawyer. Ó padà di lọ́ọ̀yà, ṣùgbọ́n nǹkan tó jẹ́ ọ̀rá pé lọ́ọ̀yà náà ṣe é. Nígbà tó ń gbẹ́jọ́ wá fún ọ ládùúgbò tó ń fọpọlọ bá wọn tó o sì kàwé ju tó kà lọ, o ti ń ṣe náà nù. Ṣùgbọ́n kádàrá lè parọ́ mọ́, àbí kí àwọn èèyàn fọwọ́ aago náà sẹ́yìn láti má jẹ́ kó o débi o ń lọ. Nígbà tá a bá ń sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí ló fi dáa wípé ká ṣe káráyé gbé fún ọmọ, àbí kẹ́ ẹ tètè mọ ìtàn pè ní ìbáwáyé ọmọ. Tẹ́ ẹ bá ti tètè mọ̀, ìyẹn lẹ́ẹ̀fì máa fẹ́ ṣe ọmọ yẹn lé ojú ọ̀nà tí òfin ní ṣẹ̀ṣẹ̀ gbé bíi tiwa. Àbí bí a má bàa ṣe mistake bí àwọn báwọn bàbá ṣe mistake kọ́ má bàa ṣe mistake bíi tiwa. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tiwa ṣàwọn àṣìṣe kan wípé wọn ò tètè gbé ìgbésẹ̀ wípé à ń wo àkúnlẹ̀yìn ọmọ, à ń wo kádàrá ọmọ, àwọn wò pé bóyá kò nítumọ̀. Àwọn òbí mi wò wípé gẹ́gẹ́ bí ẹ̀sìn wọn kò fara mọ́. Ẹ yàtọ̀, ẹ jẹ́ ká yọ ẹ̀sìn kúrò nínú àwọn nǹkan tá à ń pè ní àṣà àtìṣe. Àṣà àtìṣe Yorùbá tá a bá ti bímọ tuntun, tí wọ́n bá ti fẹ́ gbé ọmọ yẹn tán fẹ́ fún lórúkọ, wọ́n gbọ́dọ̀ wo ìkọsẹ̀jáyé ẹ̀ kí ni nǹkan tó bá wáyé, kí làwọn èèwọ̀ rẹ̀, kó má bàa máa jẹ́ wípé in tó yẹ kó jẹ kọ́ ló ń jẹ, tó yẹ kó mu, àdúgbò tó yẹ kó wà kọ́ ló wà. Tó o bá ti bọ́ sí wrong place àti padà jáde sí ojú gbangba rẹ̀ máa pẹ́. Àwọn àsìkò tó waste yẹn ó ti kú òun ìgbésí ayé rẹ̀ ló jẹ́ kẹ́lòmíì gbójọjọ́ orí ẹ̀ lọ. Àwọn ìgbà tó fi ń jágbójájú yẹn kó tó da ara ní fàbọ́ sí, arúgbó ló padà fi làwọn nǹkan tó ní. Bàbá ìwọ tó yẹ kó o wà ní 30 tó tu nǹkan jọ, wà ní 40 ò fọ́ nǹkan rẹ̀ mọ́lẹ̀, tó bá di 50 ó lè mọ́ fi tiẹ̀ mọ́. Bàbá 50 tó padà ra limousine, bó pẹ́ kó yá ìyàwó ẹ̀ ní òòlù tó bá jọmọdé ló fẹ́. Tó bá ti di wípé o lọ kọ́lé offshore nígbà tó ti tó bíi 50, orúkún yóò máa dọ̀ ọ́ láàmú torí o ti ràárù orí ti dẹ́ ẹ̀dọ́ta kó o tó dolóríire. O ti bẹ̀rẹ̀ sí forí gbọ́pẹ̀ forí gbági ìjọ tí wà àti dírẹ́fù ó jà lórí tó jẹ́ǹjì wo àti kọ̀dọ́ gbogbo ẹ̀jẹ̀ tó ń gbọ̀n ara ní fàbọ́ sífa. Ó rí pé gbogbo àwọn tó bá járúgbó tí wọ́n ń jẹ̀ṣẹ́, tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń jẹ̀ṣẹ́ dáadáa, wàá rí wípé tí wọ́n ṣe wà yẹn, tí wọ́n ń jẹ ẹ̀ṣẹ́ yẹn, tí wọ́n bá ti dàgbà tán wọ́n máa dàbí arúgbó lọ́wọ́ bá ṣàlì, ìṣe lórí bí arúgbó. Gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a ti fèwe ṣe tí ò bá tètè dáa fún yàn, ọjọ́ alẹ́ máa àfẹ́ẹ̀tì èèyàn, ó máa jẹ́ kéèyàn fàìsàn lò ó. Ìgbà tó máa dáa fún ẹ sí yẹn, wàá máa fi wàhálà tó ti fara lù pẹ́ yẹn, wàá máa fi jẹ ìyà ọjọ́ alẹ́ ni. Iná fi jẹ́ wípé kó lóun tètè gbà fún wa, ká má jẹ́ kí àwọn ọmọ wa tètè mọ tàràkà, ká tètè gbé ìgbésẹ̀ bí ọmọ béèyàn ṣe ráyé gbé fọmọ. Spéèsì tó wà láyé fún àwọn ológo pọ̀ nínú ayé yìí. Òun kálukú ló mọ̀ ọ̀nà tó fi lè ráyé gbé. O lè fàdúrà ráyé gbé fọmọ rẹ, o lè gbogbo ọ̀nà, má wo ọmọ níran. In tó bá ti rí pọ́ mọ́ ń ṣe tó ti ń jáfáfá lórí ẹ̀, bá a tẹ pẹlẹ mọ́ bóyá ọ̀nà tóun fẹ́ tọ̀ ti ẹnu, má ṣe di ọmọ kankan lọ́wọ́ àṣeyọrí rẹ̀, kó má bàa jẹ́ wípé yóò sọ ọ́ dèèyàn burúkú títí ayé. Kò sì ní nífẹ̀ẹ́ rẹ̀, oúnjẹ ọmọ máa korò lẹ́nu onítọ̀hún, torí pé ẹ̀ṣẹ̀ tá a bá ṣe àwọn ọmọ ní kékeré wọ́n máa ń fi sí mẹ́mórì wọn, ó sì máa ń ṣòro gbàgbé. Tó o báyìí ti lè ṣe àwọn ọmọ rẹ ní kékeré
tó fi mẹ́mórì burúkú sí wọn lọ́kàn, èròǹgbà yẹn ni wọ́n fi máa rí gbogbo èèyàn bí èèyàn burúkú láyìíká wọn. ọmọ tó ń gún ọmọ ẹgbẹ́ ẹ̀ ní báírò ní skul, ó ti rí bí bàbá rẹ̀ ṣe máa ń gún ìyá rẹ̀ ní nǹkan gbà kan bá ń jà ńlé ni. o ti ń ṣe ọmọ rẹ pẹ̀lú àwọn ìjà tó ń dálẹ̀ lójú ọmọ tí wà àti bàbá òjò máa wọ̀ dìkàkadì. wàá rí pọ́mọ rẹ̀ ó máa ja rẹ́sìlì tó bá dé skul, yóò máa ní ẹja jà ẹja fi gbogbo ọ̀rọ̀ rẹ̀ bí ìjà ni ó máa ṣe. ìwọ ló ba yí ẹ̀ jẹ́. àwọn nǹkan kan wà tẹ́ ẹ máa yí ọmọ kúrò lójú ẹ̀ kẹ́ ẹ má bàa gbìn wọ́n ní ìgbèkúgbè sí inú ayé káyé wọn má bàa wá ta. tó ẹ jẹ́ ká padà sí ọ̀rọ̀ ọmọ ológo kí àkókò tèmi tó máa kásẹ̀ ńlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. tá a bá fẹ́ jẹ́ ọmọ ológo nínú ayé, tá a sì fẹ́ rìnrìn gẹ́gẹ́ bí àwọn ọmọ ológo ṣe ń rìn, kọ́kọ́ béèrè kí ni àwọn ìwọ̀ ìṣẹ̀dá rẹ. báwo ni o ṣe wánú ayé? ọjọ́ tá a bí ọ ṣe pàtàkì. wákàtí àti ìṣẹ́jú tó wánú ayé ó ṣe pàtàkì láti mọ̀, torí pé kó o lè mọ ọjọ́ tó o mọ̀ gbàdúrà àtọjọ́ tó o mọ̀ dáwọ́lé nǹkan rí. ìgbìyànjú àwọn ọmọ Yorùbá àti àwọn àgbàlagbà nínú àwọn Yorùbá, àwọn bàbá wa, ni wípé ọmọ bá fẹ́ já sàmú yóò ti bẹ̀rẹ̀ ti kékeré jẹnu sámúsámú. ọmọ tí ó já sàmú yóò ti kékeré máa jẹnu sámúsámú. ìyẹn ni wípé àti kékeré ló ti mọ̀, ló yẹ kó o ti máa wò ó. ìgbà tó o ti ń dàgbà lọ yìí ó sì lè wò kọsẹ̀jáyé rẹ àti àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ ṣẹ̀dá. ẹlòmíì aṣọ dúdú kò gbọdọ̀ wọ̀, àbí aṣọ tó ní bíláàkì àti wáì àbí rẹ́ẹ̀dì papọ̀, tó bá ti wọ̀ lọ síbì kan wọ́n kórìíra ẹni. ẹlòmíì wà kò gbọdọ̀ jẹ oúnjẹ tí wọ́n jọ jẹ, èèyàn àwọn àtèèyàn kan kó oúnjẹ papọ̀ fún wọn kán jẹ, òun ló ń dàgbésí ayé ẹ̀ láàmú. ọ̀rẹ́ rẹ̀ ò sì lè mọ̀rọ̀ oúnjẹ papọ̀ kán jọ jẹun. àwa mọ̀ láyé kan ní í ṣeun. àwọn àjẹ́ gan ti gba líìfù, wọ́n ti ní àwọn gan ti wá bọ́sẹ̀ mọ́, òun fẹ́ máa jẹ nínú gbámọ́ débi pé wọ́n mọ̀ ráyè tẹnìkan. àwọn gan ti ń lo látọ̀, wọ́n ti mọ̀ gbésí ayé tó dùn. ẹ̀jẹ̀ òdùn lẹ́nu wọn mọ́, wọ́n ti mọ̀ pé red wine gan máa dá ó sara lóore jẹ̀jẹ̀ lọ, torí pé àwọn gan bísì. ìtọ́fi ráyè ti ẹrù gan, àwọn gan ò rí nǹkan kan, torí àparò tán pọ́n kákòkulẹ̀ pé wọn tẹ́lẹ̀. èèyàn gidi kan máa sapárí yẹ, aṣẹ̀ṣẹ̀ rí yẹ, arè bẹ̀dẹ̀bẹ̀dẹ̀ lọ́nà ọjà. wọn ò láìkì gbogbo àwọn oríkì mọ́, kán kí àwọn náà pé àwọn náà lówó, wọ́n rí nǹkan ṣe. inú àwọn àjẹ́ náà máa dùn sí yùn. ìdínú tó fi jẹ́ wípé àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ kéékèèké ó ń fa ìfàsẹ́yìn fún ọ̀pọ̀lọpọ̀ tí ò mọ̀. ẹlòmíì tí a bá bí àwọn ọmọ míì ní àti bóyá ẹ̀jẹ̀ mú July, bóyá a bá bí wọn ní July 1, a bá bá wọn mọ̀ ní July 1, àwọn ọmọ náà wọ́n jẹ́ ọmọ aláṣèkí, wọ́n máa ń ní ìtìjú púpọ̀, wọ́n á máa mọ̀ bí wọ́n á máa yára ronú, wọn ò kí ń láìkì láti máa jáde gbogbo ìgbà. nǹkan tó lè máa jẹ́ èèwọ̀ wọn ni wípé wọn ò kí ń fẹ́ kán máa wọ aṣọ dúdú. tán bá wọṣọ dúdú wọ́n máa ń bínú, ìṣẹ̀dá wọn máa ń bínú púpọ̀. wọ́n lè ṣìwàwù tó lè gbé wọn dọ́gbà ẹ̀wọ̀n tí wọ́n bá wọṣọ dúdú. ṣẹ̀wárí báyìí wípé èèwọ̀ ṣẹ̀dá ní nǹkan ṣe pẹ̀lú ìgbésí ayé. ẹ gbàgbé nípa pé à ń gbàdúà. àdúà a fi ń ra ìgbà padà, à ń kàjọ ni. tá a bá ṣe dájọ́ àdúà sí láàṣẹ kò ń gbà, tá a bá kó lọ́jọ́ alẹ́. kì í ṣe wípé àdúà ò kì í gbà. àdúrà ń gbà, àjọ rẹ̀ ló kó. tó o bá ti kájọ àdúà, ìyẹn ni pé àdúà rẹ ti yọrí. ṣùgbọ́n àwọn èèwọ̀ kéékèèké lè dí àdúà lọ́wọ́, torí wípé ẹlòmíì kì í lo nǹkan dúdú. ìwọ sì ní ilé babaláwo tó o máa ń lọ, nǹkan dúdú iná ń fún ọ lò. àwọn ọmọ July wọn ò gbọ́dọ̀ lo nǹkan dúdú, bẹ́ẹ̀ sì ni wọn ò gbọ́dọ̀ lo kẹ̀ǹkẹ̀ àwẹ̀kù. ìwọ ní ò kẹ̀ǹkẹ̀ ọ̀rẹ́ rẹ ló fi ń wẹ̀, torí pé lọ́ọ̀fù ara yín. báwo wá lọ́nà ó ṣe wàhálà? wọ́n ń júwe ògo fún ọ látùn, wọ́n ń júwe ògo fún ọ lósì. ìwọ bàbá ológo ni bàbá ológo, ògo rẹ ní, ilé rẹ da, mọ́tò rẹ da, at the age of 40 ò sì rí nǹkan kan ṣe. bẹ́ẹ̀ ni wọn ò ní jí orí mú, wọn ò jí orí mú ni, torí wípé o ti ní èèwọ̀ ṣẹ̀dá. tí èèwọ̀ ṣẹ̀dá bá ti pọ̀jù nínú ayé ẹ̀dá, á dàbí pẹ́dọ̀ ò mọ tó ń ṣe ni. tí èèwọ̀ ṣẹ̀dá bá ti pọ̀ nínú ẹ̀dá,
á dàbí pé ẹ̀dá kan ń ṣe lásán ni. Ẹlòmíì irun tẹ́ ń wò yìí kò gbọ́dọ̀ dí láwìn, èèwọ̀ ṣẹ̀dá ẹ̀ ni. Tó bá fi lọ dirun yìí láwìn tí ó sì ní irú àwọn ọmọ July tí mò ń sọ yìí, wọn ò gbọ́dọ̀ dirun àwìn, wọn ò gbọ́dọ̀ dirun àwìn. Tí wọ́n bá dirun àwìn nǹkan ó dàrú fún wọn. Ọjọ́ ajé sì lọ́dọ̀ ìṣẹ̀dá wọn, ọjọ́ ajé lọ́dọ̀ àdúrà wọn, ọjọ́ ajé lọ bí nǹkan bí ọwọ́ aago 12 ọ̀sán àbí aago 12 alẹ́ òru ni wọ́n gbàdúrà tí ó gbà. Ẹ wò wọ́n nìsín wọ́n lọ takú sórí òkè, kìí sọjọ́ Monday náà ń lọ. Wọ́n lọ takú sórí òkè, kìí sọjọ́ Monday náà ń lọ. Ṣe rí báyìí pé ó ti takora wọn. Tí àwọn ìwọ̀ tí ó bá ti tako ìṣẹ̀dá á da nǹkan rú mọ́ èèyàn lọ́wọ́ ni. Tí àwọn èèwọ̀ tó bá ti tako ìṣẹ̀dá á da nǹkan rú mọ́ èèyàn. Ìdínú tó fi léwu díẹ̀ fún ẹ̀dá. Mr. Ibrahim, ẹ káàbọ̀. Ìdínú tó fi léwu fún èèyàn láti lò nínú ìṣẹ̀dá. Ṣó rí àwọn, ẹ jẹ́ kí n wo àwọn oṣù tẹ́ ẹ fún mi. Ẹ ṣé Mr. Ibrahim. Báwo láyé ṣe o? Ẹ ṣé, ojú òní tì yín o. Thank you for the gift, sir. Ẹ máa rí sí o. Àṣẹ 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 o. Mo fẹ́ béèrè pé October 10. October 10. Àwọn ọmọ October 10 wọ́n ní àṣẹ lẹ́nu. Wọ́n dẹ̀ jẹ́ wọ́n máa ń ṣe làálàá kan tó rógolo torí pógun máa ń pọ̀ fún wọn. Ogun tán máa ń ní òjogun lára lọ. Ọjọ́ Wednesday lọ́jọ́ ọ̀sàmì wọn. Ìyàwó tán lè fẹ́ Wednesday tán bá gbàdúrà lé gẹ́gẹ́ aago 1 lọ́jọ́ Wednesday àbí aago 1 òru lọ́jọ́ Wednesday tán bá bọ́lọ́run sọ wọn ó gbọ́. Ọlọ́run ó sì dá wọn lóhùn. Àṣẹ máa ń sọ̀kalẹ̀ sí wọn lára. Ló fi jẹ́ pé àwọn ọmọ oṣù yẹn wọn ò gbọ́dọ̀ fi ẹnu sọ̀rọ̀ òdì síra wọn. Wọ́n gbọ́dọ̀ máa fẹnu pé nǹkan dáadáa sínú ayé wọn kán má bàa wà lójú kan. Wọ́n máa ń ní wàhálà ìlara àwọn èèyàn nípa yíyàn ìyàwó. Ọkàn wọn máa ń ṣe kámikàmìkámi nípa obìnrin níní torí pé àwọn obìnrin máa ń yí wọn ká. Wọ́n jẹ́ èèyàn tí àwọn obìnrin fẹ́ràn láti máa dó torí wọ́n máa ń bòdì láti sọ̀rọ̀. Nǹkan tó wá lè ṣẹlẹ̀ ní ọmọ tí wọ́n lè fẹ́ kò sóṣù tán lè fẹ́ yàtọ̀ sí ọmọ Júùnù. Alágídí lọmọ Júùnù, ṣùgbọ́n kì í ṣe gbogbo Júùnù. Láti Júùnù 1 sí June 22 àwọn alágídí wọ́n máa ń lágídí. Àwọn sì ní wọ́n ní sùúrù, ṣùgbọ́n tínú bá ti bí wọn wọn ò kí ń wojú èèyàn. Ṣe rí i pé wọ́n lè dáràn síra wọn lọ́rùn báwọn. Iná àtominu, iná àtiná ò gbọ́dọ̀ rìn, wọn ò bà nǹkan jẹ́. Tíná àtiná bá tẹ̀yìn kí wá ní ìràwọ̀ wọn tí ó ṣe ríràwọ̀ wọn. ọ̀sẹ̀ bá tẹ̀yìn kí wá ní ìràwọ̀ tàwọn ìràwọ̀ iná náà gbé wá. Ní October 10 àbí? Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n wọ́n ní díẹ̀ nínú kékèèyàn ní àfarayọ iná tó mú afẹ́fẹ́ dání. Ṣé wọ́n pé ọ̀wọ́n iná kan wà tó kàn máa dájò tí ò bá sáfẹ́fẹ́ fún ó lè kú. So iná jẹ́ máa ń fà tó yẹ pé ìràwọ̀ àwọn míì tètè máa ń kú lọ́rọ̀ náà. Ṣùgbọ́n láwọn àsìkò tí mò ń sọ ó mú afẹ́fẹ́ dání débi pé yóò máa jò lọ ni tí ò bá ti ní nǹkan kan tó ń disturb ẹ̀. Àwọn disturbance yẹn mo sọ lẹ́ẹ̀kan pé àwọn nǹkan tó lè dà wọ́n láàmú. Ṣùgbọ́n nípa aṣọ wíwọ̀ wọn, aṣọ funfun dáa fún wọn tó bá fẹ́ sùn lálẹ́. Torí tí wọ́n bá gbaṣọ funfun sùn lálẹ́ wọn ò máa lálàá àṣẹ́gun láti mọ àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ láyìíká wọn tó náà lẹ́bùn láti rí. Wọ́n máa ń gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń ya wòlíì ńgbà mi. Wọ́n lẹ́bùn láti gbọ́. Tọkàn wọn bá dẹ̀ sọ̀rọ̀ fún wọn máa ń gbọ́. Tọkàn wọn bá wọn sọ̀rọ̀ wọn máa ń gbọ́. Tàbí tí wọn ò bá kí ń dáhùn wọn máa ń tọ́ bá lágídí lókù ni wọ́n lè jì sọ́fìn. Torọ́kàn wọn tètè máa ń discover àwọn èèyàn tó bá jẹ́ èèyàn burúkú láyìíká wọn. Èyí tó yàtọ̀ nù ṣẹ̀dá wọn ni wípé wọn ò gbọ́dọ̀ bá wọn bá dirun tó bá gé irun tó bá jọkùnrin wọn tó bá lọ gẹrun lè kírun irun rẹ̀ ò gbọ́dọ̀ papọ̀ mọ́ téèyàn mi.
tó bá papọ̀ mọ́ téèyàn mẹ́ a máa fa ẹ̀fọ́rí fún so ó gbọ́dọ̀ di tó bá ti ń gẹrun ẹ̀ kán bá sa tiẹ̀ sọ́tọ̀ àbí kán bá gé kò sì gbọ́dọ̀ jẹ́ èèyàn tó jẹ́ pé ó máa ń fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán bínú bá ṣe ń bí wọn táwọn wọn fi sọ ọ̀rọ̀ ayé wọn síta wọn ò ní mọ̀ tó rán máa ń yára bínú gbà mí bọ́rọ̀ wọn ṣe rí nù bọ́rọ̀ wọn ṣe rí nù ṣé ìbéèrè ń ti tábà ojú òní ti àádọ́ àwa gbà. Ọlọ́run yìí kẹ́ mẹ́rin sí àṣẹ àṣẹ ibi tẹ́ ti mú láàkáì náà Ọlọ́run jẹ́ kó gbẹ Ọlọ́run ṣàlékún mọ́ náà. àṣẹ Ọ̀la. dábọ̀ ṣe o. tó bí a ṣe ń bá ọ̀rọ̀ náà lọ ṣe rí gbogbo ọ̀dà August ṣe rí August inú ti ilẹ̀ Yorùbá lèmi fẹ́ sọ ẹ̀yin lẹ mọ̀ pé nǹkan kan ń jẹ́ fígò lọ́dọ̀ tí ní fẹ́gò ṣe rí ní tilẹ̀ Yorùbá ní ti òǹkà tilẹ̀ Yorùbá àwọn ti ọmọ August ọ̀pọ̀ nu wọn máa ń rẹwà wọ́n dẹ̀ máa ń tijú ọ̀pọ̀ nu wọ́n jẹ́ ìṣẹ̀dá tó jẹ́ wípé wọ́n máa ń ní ẹran ọ̀fẹ́ lára ṣùgbọ́n wọ́n máa tètè kórìíra wọn torí òótọ́ ọ̀rọ̀ wọn pọ̀ ọjọ́ Tuesday náà lè ṣe nǹkan kó rí bẹ́ẹ̀ ọjọ́ Tuesday náà lè ṣe nǹkan kó rí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ lè gbàdúrà ní déédéé aago 3 òru àbí aago 3 ọ̀sán aṣọ pupa lè wọ wọn oúnjẹ jíjẹ wọn tó jẹ́ èèwọ̀ ní wọn kì í jẹ ilá wọn kì í jẹ ilá a máa tètè dí wọn lọ́wọ́ a máa ru ìbínú sókè fún wọn kò síyàwó tí wọn ò lè fẹ́ ṣùgbọ́n wọ́n lè wọ̀ ìyàwó èèwọ̀ ìyàwó tí wọ́n ní nìyí o àwọn gan máa ń ní ìfura sóye nípa olóbìnrin yíyàn wọ́n máa ń ní ìfura wọ́n máa ń tètè yára àfi tọ́kàn wọn ò bá papọ̀ sí nǹkan tó ń ṣe wọ́n máa ń tètè yára láti mọ̀ wípé ẹni báyìí ó ṣe mí níbi kán máa tẹ̀lé ọkàn wọn ẹ wá máa gbọ́ nípa ìyàwó níní wọn ìyìn tó bá fẹ́ yàwó pupa tó rí gbédélé àánú Ọlọ́run lórí gbà ṣùgbọ́n oṣù ló takora wọn àwọn ọmọ oṣù tí wọ́n lè fẹ́ ọmọ January wọ́n lè fẹ́ ọmọ February wọ́n sì lè fẹ́ ọmọ November tí wọ́n bá fẹ́ wọ́n á ládùúà gidi kí wọ́n má bàa jẹ́ wípé wọ́n á ní ìkọ̀sílẹ̀ tó bá yá ìdí nìyí ìràwọ̀ táwọn ń gbé bọ̀ ìràwọ̀ wọn ò kì í yára láti píìkì ṣùgbọ́n máa ń fara yọ ìràwọ̀ míì láti lò láti débi gíga ṣe wá rí ìràwọ̀ oṣù tí mo sọ yìí àwọn náà wọ́n fara pẹ́ irú bẹ́ẹ̀ so wọ́n á jọ máa fẹ́ ranra wọn lọ́wọ́ ṣùgbọ́n tó bá dẹ̀yìn náà ẹnìkan á ní ìgbéraga jura lọ ṣe rí i pé wọn ò mọ̀ jà ń gbogbo bàbá wọn bóyá tí ìràwọ̀ ọkọ bá ti ń lo òkè dáadáa iṣẹ́ ìyàwó mọ̀ padà sílẹ̀ ṣe ti wá rí báwọn ṣe rí i pé fífẹ́ra wọn yìí ó fẹ́ mọ́ yóò ní kọ́lọ́fín ṣe èyí tó sì máa ń dìjà nínú ilé jù ní wípé tí ọkọ bá ń rí tí ìyàwó bá ń rí ṣe jọkọ lọ àbí tí ọkọ ń rí ṣe tíṣẹ́ ìyàwó padà sílẹ̀ tóun náà ò rí àràdá bó ṣe wù ọkọ dẹ̀ mọ́ fẹ́ mọ̀ wò wípé gbogbo nǹkan kọ́ ni màá ṣe fún ẹ ìdínú ẹ rọra mọ. ẹ̀lẹ́ kúrọ̀lẹ́ ẹ káàsán sà. ẹ káàsán o. ẹ kújọ́ mẹ́ta ẹ kúrò lọ́wọ́ sà. sàmì fẹ́ béèrè September 30 ni sà. September 30. bẹ́ẹ̀ni sà. àwọn September 30 àwọn tí wọ́n máa ń tètè nínú fùfù ni wọ́n gbogbo wálé ayé wọ́n sì ní ìràwọ̀ láti lò kò síṣẹ́ tí wọn ò lè ṣe iṣẹ́ tó bá lè fi hàn àbí tó lè ṣe ọmọlúwàbí ní àǹfààní gẹ́gẹ́ bí bóyá wọ́n ń ṣe télọ̀ ni àbá ń tajà àbá ń ṣe ṣùgbọ́n wọ́n ní pọ́blẹ́mù orogún òwò
tó bá ń tajà àwọn èèyàn máa ń tètè ṣe lára wọn. Nǹkan tó dẹ̀ máa ń fa ẹ̀ lára wọn ni wípé ọwọ́ wọn tètè jí sí ajé, ṣùgbọ́n kó bá àyàn délé kéèyàn rí ajé lò dọ́jọ́ alẹ́ ni wípé tí wọ́n bá gbé egun eléegun tí wọ́n bá lọ fẹ́ wrong person tí ò yẹ kán fẹ́, a máa fa kí wọ́n ní ogun lé ọkọ, wọ́n máa ń ní ogun àti yan ọkọ. Àwọn míì dẹ̀ máa ń nínú wọ́n máa ń tètè ń rí àánú gbà, ṣùgbọ́n àwọn ẹbí ò kì í tètè ràn wọ́n lọ́wọ́, wọ́n máa ń rí wọn bí ẹni tó ti tó tán. Wọn ò kì í tètè rí àánú bí gbogbo àwọn ẹ̀yà àwọn oṣù míì ṣe máa ń tètè ń rà àánú, àwọn èèyàn máa ń rí wọn bí ẹni tó ti tó tán. Tó bá dẹ̀ ti lè ń rí báyẹn fún wọn, wọ́n gbọ́dọ̀ máa bọ orí wọn ní gbogbo ìgbà. Okay. Tí wọn ò bá máa bọ orí wọn ní gbogbo ìgbà, àwọn nǹkan wọn á máa wọ́lẹ̀, torí wípé orí wọn máa ń le, tí wọ́n máa ń pín gbogbo nǹkan fáwọn èèyàn, wọ́n máa ń pẹ́ kó tó kà wọ́n, tó bá kà wọ́n lè tán, àbí kán ní pé ẹ ní sùúrù ẹ̀ tí nídìí ẹ̀ àáfẹ̀yìn ti yín lé tàbí àwàdà. Nǹkan máa ń forí wọn gbà mí, tí wọ́n gbọ́dọ̀ múra sí àwọn aspect. Èèwọ̀ wọn nìyí, aṣọ dúdú lè wọ̀ wọn, ọjọ́ Thursday lọ́jọ́ tán lè ṣàdúrà tó lè gbà. Okay. Ọjọ́ Thursday lọ́jọ́ tán lè ṣàdúrà tó lè gbà, gẹ́gẹ́ aago tí wọ́n sì lè ṣàdúrà tó lè gbà ní aago 12 òru sí aago 12 ọ̀sán. Tán bá sọ nǹkan ó máa ṣẹ, àwọn ọjọ́ tàṣẹ wọn máa ń sọ̀kalẹ̀ nìyẹn. Wọ́n lè bẹ̀rẹ̀ nǹkan láwọn ọjọ́ wọ̀nyí. Ìbálòpọ̀ ó dé òwò púpọ̀ fún wọn, fún ọkùnrin àjòjì, torí wọ́n máa ń pín ire fáwọn èèyàn, àwọn kì í ríre gbà ní. Tí wọ́n bá gorí àwọn bájọ́kùnrin ló bá ń pín òkú ẹ̀ káàkiri, a máa rí àwọn tó bá ń bá rìn, a máa rí ṣe lára ẹ̀, nǹkan wọn máa tètè píkì, bẹ̀tẹ̀ òun ò ní tètè píkì ó ṣe yẹ kó lọ. Ó lè fa kí nǹkan máa lọlẹ̀, fún òun káwọn yẹn máa lọ òkè. Tán bá dẹ̀ ti rí tán wá tán, òun ò lọ ni. Ló fi jẹ́ pé ìparamọ́ díẹ̀ gbọ́dọ̀ ṣe díẹ̀ fún wọn tí wọn ò bá ti rí èèyàn tán fẹ́ ni. Tó bá ti jẹ́ pé èèyàn tán fẹ́ wọ́n bá ti fún ó jọkọ wọn, wọ́n á jọ máa fọ láyẹ̀ ran wọn lọ́wọ́. Ìràwọ̀ tí wọ́n gbé wáyé, ìràwọ̀ tí ó dára ni, ìràwọ̀ afẹ́fẹ́ ni, tí kò sí ìdíwọ́ fún, kò sí ibi tí afẹ́fẹ́ ò lè dúró sí, tí gbọ́rọ̀ wọn ṣeré nìyẹn. Èèyàn wo ló lè fẹ́? Tí wọ́n lè fẹ́ nípa ìyẹn ọkọ, wọ́n máa ń lẹ̀mí tán fi máa ń gbọ́ ọ̀rọ̀ láti mọ ẹni tán lè fẹ́, torí wọ́n máa ń tètè fi mú gbòòrùn èèyàn, wọ́n máa ń tètè ń dìtẹ́tì nǹkan téèyàn bá ṣe. Àwọn tí wọ́n lè fẹ́ wọ́n lè fẹ́ èèyàn tó bá jẹ́ ọmọ July, wọ́n lè fẹ́ èèyàn tó bá jẹ́ ọmọ June, wọ́n lè fẹ́ èèyàn tó bá jẹ́ ọmọ November àbí December. Tí wọ́n bá wá kankan nínú àwọn oṣù, tí wọ́n bá yọ ọkọ ní àwọn oṣù tó kù, wọ́n gbọ́dọ̀ máa di ẹgbẹ́ ní gbogbo ìgbà, káwọn ẹgbẹ́ ọkọ, torí wọ́n ní ọkọ ọ̀run, àwọn míì dẹ̀ máa ń ní aya ọ̀run. Tí wọ́n gbọ́dọ̀ máa ṣe iṣẹ́ lórí àwọn kìnìún tí wọ́n bá fẹ́ àwọn oṣù míì tó yàtọ̀ sáwọn oṣù tí mo sọ yìí, kí ìgbéyàwó wọn lè last. Ẹ ṣé sà. Ẹ jẹ́ kí ẹ dákun, a fi kíní sí ọjọ́ mi báyìí o. Ẹ rọra ma. Ẹ káàsán wọn. Mo fẹ́ béèrè nípa September 24 ni. Mo ti sọ̀rọ̀ nípa September lẹ́ẹ̀kan, ṣé ẹ̀ sí ń bẹ̀ ni? January 1st nǹkan sà. Ẹ jẹ́ kí n fẹ́ padà sí January rárá tẹ́lẹ̀, ṣùgbọ́n ẹ jẹ́ n sáré yàn. Àwọn ọmọ January nínú ìṣẹ̀dá wọn, ìṣẹ̀dá afẹ́fẹ́ ni wọ́n ní. Wọ́n dẹ̀ jẹ́ ẹ̀yà tí Ọlọ́run dá ní akíkanjú èèyàn, kò sóbìnrin kò sọkùnrin, wọ́n ní ẹ̀yà akíkanjú èèyàn tó jẹ́ pé kò sí nǹkan tán lè ṣe
wọ́n bá ní ìpinnu láti ṣe nǹkan ẹ lè dí wọn lọ́wọ́, wọ́n lágídí ọkàn láti ṣe nǹkan. Problem nǹkan tó so tán máa ń ní nì. Àwọn ìṣẹ̀dá wọ̀nyí wọn kì í bá wọn pè nǹkan jẹ. Bóyá wọ́n ń bá wọn fẹ́ ọkọ papọ̀, ó máa ń affect ìgbésí ayé wọn. Tí wọ́n bá fẹ́ ọkọ tó já lágbèrè, a máa jẹ́ kí iṣẹ́ wọn dàrú, á disturb iṣẹ́ wọn. Tí wọ́n bá dẹ̀ jẹ́ ẹ̀yà tí Ọlọ́run dá, tẹ́ ṣe ń wò wọ́n yìí, wọ́n máa ń ní tìjú èèyàn gan. Àwọn àìsàn tó máa ń sábà ṣe wọ́n jù ni wípé bóyá kí ara wọn gbóná àbí kí wọ́n kàn ní orí fífọ́, tán bá lògùn sí ó máa lọ. Wọ́n dẹ̀ máa ń gbé nǹkan sáyà jù. Tí wọ́n ṣe ń gbé nǹkan sáyà yìí, ó máa ń fa kí wọ́n lè fẹ́ ní hypertension tó bá pọ̀ jù, torí pé wọ́n máa ń tètè ní ìfẹ́, wọ́n máa ń ní ìfẹ́ gbóná, wọ́n máa ń ní ìfẹ́ gbóná sí àwọn èèyàn. Ìfẹ́ gbóná yẹn ó máa ń jẹ́ kí wọ́n dára dé èèyàn púpọ̀ jù. Kíní yìí dẹ̀ lè fa kí wàhálà wà fún okùn ẹ̀mí wọn. Torí ẹ̀ ni wípé àwọn ọmọ January ìfẹ́ àníjù yẹn ó máa ń fa, wọ́n máa ń tètè ní ọ̀dì orí tó bá pọ̀ jù. So ẹni náà gbọ́dọ̀ máa ṣọ́ra láti ní ìfẹ́ gbóná wọn, torí tán bá rí èèyàn lọ́jọ́ kan wọ́n ti da gbogbo ara wọn dé, wọn ò lè fi láì rí ẹni náà, wọ́n á sọ di èèyàn wọn, wọ́n ti sọ di ẹbí wọn nìyẹn. So kíní náà máa ń fa kí àwọn èèyàn fogun sí wọn lábẹ́. ọjọ́ ọ̀ṣẹ̀dá wọn ni ọjọ́ Wednesday, tí wọ́n lè ti bá Ọlọ́run sọ̀rọ̀, ṣùgbọ́n tí wọn aago 2 òru ni sí aago 2 ọ̀sán. Àṣẹ máa ń jáde lẹ́nu wọn lásìkò náà, ló fi jẹ́ wípé tán bá sọ̀rọ̀ míì síra wọn ó lè di wàhálà. Tí wọ́n bá dẹ̀ báyàn míì jà lásìkò náà, wọ́n lè di ẹni tí ó ní kéèsì. So olófà tó yẹ pé wọ́n gbọ́dọ̀ ní àsìkò yìí kan ṣọ́ra fún ọ̀rọ̀ ẹnu àsọtán tí inú bá ń bí wọn. Èèwọ̀ oúnjẹ jíjẹ wọn, èèwọ̀ ẹni wọn ò gbọ́dọ̀ jẹ èkuru, ṣùgbọ́n wọ́n máa ń fún wọn jẹ lójú oorun, wọ́n máa ń fún wọn ní èkuru náà jẹ lójú oorun. So wọ́n ti máa ń gẹ̀ẹ́tì àwọn ìṣẹ̀dá yẹn torí pé wọ́n gbé ògo tó pọ̀ wá. Wọ́n ti máa ń gẹ̀ẹ́tì àwọn ìṣẹ̀dá náà, wọ́n á wá máa fún wọn lóúnjẹ ojú oorun tó jẹ́ èkuru tí mò ń sọ ìjẹ. Tí wọ́n bá dẹ̀ ti lè jẹ, nǹkan máa wọ́lẹ̀ fún wọn. Wọ́n máa ń ní ẹ̀bùn aṣọ wíwọ̀ dáadáa, kò sáṣọ tán wọ̀ tí kò kí ń fìtì wọn, àfi tí wọ́n bá léèyàn tó nílara ló kù. So iṣẹ́ tó lè fìyàn hàn náà lè ṣe, gbogbo nǹkan tó lè fìyàn hàn, kò sí iṣẹ́ tí wọn ò lè ṣe bẹ̀ tó, gbogbo nǹkan tó lè fìyàn hàn tí àwọn èèyàn fi máa rí àǹfààní. Wọ́n máa rí pé ẹni báyìí ló ṣiṣẹ́, ó dẹ̀ fáìn lára ẹ̀, bóyá anything. Wọ́n dẹ̀ lè ṣiṣẹ́ lọ́fíìsì, wọ́n máa ń nílara. Problem tán wà bẹ́ẹ̀ ni wọ́n nílara gidi, torí wípé tán bá kọ́kọ́ ń bẹ̀rẹ̀, àwọn èèyàn á fẹ́ràn wọn lọ. Tó bá ti ń dìgbà kan, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa kórìíra wọn, torí wípé wọ́n ń wò wọ́n bíi pé àwọn náà mọ̀ jù, torí pé wọ́n máa ń ṣe nǹkan overdue ju bọ́n ṣe lérò lọ. So tẹ́ bá fún wọn níṣẹ́, wọ́n máa ṣe kọjá bí tẹ́ ẹ̀ lérò. So bí ṣẹ̀dá wọn ṣe rí nìyẹn. Ṣé ẹ gbọ́ mà? Ẹ wá bínú, àwọn kan ti wà ń bí tí má ti ẹjẹ́ ń dáhùn gbogbo àwọn kinní ìtàn kí n máa ẹ ra ọ. Ẹ káàsán sá o. Ẹ káàsán sá o. Ẹ pẹ̀lẹ́ sá. Ẹ kí n dáhùn. Mo gbọ́ tẹ sọ̀rọ̀ October 10 but kí n kàn béèrè quick, ṣé nǹkan tó apply sí October 10 náà ló apply sí October 16? Bẹ́ẹ̀ni the same thing ni, ó bá débẹ̀. Bẹ́ẹ̀ni the same thing ni. Ẹ jọ̀ọ́ February 19 wà ń kọ́. Padà sí gbogbo àwọn kinní yìí o. Ẹ jọ̀ọ́ February 19 ẹ jọ̀ọ́. Ọ̀dà àwọn ọmọ February 19 wọ́n sọ pé ààbò oṣù February, oṣù wọn ò pé ọmọ ológo ni wọ́n o. Ṣe rí ní òǹkà Yorùbá, wọ́n máa ń pẹ́ fún wọn láti rí ògo lò. Wọ́n máa ń pẹ́ fún wọn láti rí ògo lò. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Ẹ̀yà àwọn ọmọ February tí mò ń sọ yìí, wọ́n máa ń gbìyànjú láti fẹ́ débi tán ń lọ, ṣùgbọ́n ìjákulẹ̀ máa ń wà, ìtọ́ dẹ̀ máa ń fà á nì. Ó láwọn kankan tí wọ́n ní tí wọ́n gbọ́dọ̀ ṣe tán bá bí ọmọ náà
kò dẹ̀ tí dàgbà jù fún wọn láti ṣe. ọmọ ńlá ẹ ṣe o so ó láwọn nǹkan kan tó gbọ́dọ̀ ṣe fún wọn tó bá bí wọn tí wọn ò bá ṣe àwọn nǹkan yẹn ó lè máa fa nǹkan tó máa dé wọn lọ́wọ́ láti débi tán lọ ṣe understand. bẹ́ẹ̀ ni sà. wọ́n máa ń nídìíwọ́ gidi wọ́n máa ń nídìíwọ́ gidi wọ́n máa ń tètè ní ìgbìyànjú tó ṣe wọ́n máa ń ní ìgbìyànjú ìlàkàkà láti ṣe nǹkan bẹ̀ wọ́n ò ń fẹ́ kán láṣeyọrí. ẹ̀mí àláṣeyọrí tó máa ń bá wọn jà ní pé wọ́n máa ń gbọ́ ọ̀rọ̀ sí àwọn èèyàn lẹ́nu. ṣé ń gbọ́ mi. mo ti mẹ́sẹ̀gì omi wọ́n sì sọ̀rọ̀ pẹ̀lú àwọn kan náà. tó wọ́n máa ń. mo ń gbọ́ yín sà. ṣé ń gbọ́ mò ń bọ̀ ẹ jẹ́ kí n mú tò wọ́n bẹ̀ kí lè bàa ráyè gbọ́ mò ń gbọ́ kíní padà. so nípa níyàn ìyàwó àwọn èèwọ̀ tí wọ́n ẹjẹ́ kọ́kọ́ tiẹ̀ yọ tàwọn èèwọ̀ tí wọ́n ṣẹ́ra àwọn nǹkan tí wọ́n gbọ́dọ̀ ṣe ní kékeré wọn tí wọ́n bá ti bí wọn tán bá ti bí wọn àtobìnrin àtọkùnrin nǹkan kan náà ló apply sí ìṣẹ̀dá kan náà gbé wá sáyé ó kàn jẹ́ wípé èèwọ̀ ọ̀ṣẹ̀ ìdá ọ̀kálukú ṣọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣòye báyìí ìyẹn tá a jọkùn lẹ́yìn ó ṣọ̀tọ̀ọ̀tọ̀ nǹkan tó yàtọ̀ ń bẹ̀ náà nǹkan tí ó ṣèmí lọ́jọ́ Thursday kọ́ ló máa ṣòun jọ Tuesday gẹ́gẹ́ bí àwọn kìnnì náà ṣe rí bí wọ́n ṣe là nìyẹn ọjọ́ ewu wà fún wọn kẹ́ẹ̀dún lè mọ ibi tó ti adé ọjọ́ ewu wọn lọ́jọ́ Friday ẹtì so tó jẹ́ pé tí wọ́n bá ń lọ wọ́n gbọ́dọ̀ máa fi ẹ̀mí nǹkan burúkú bú torí pé ó lè ṣẹlẹ̀ tí wọn ò lérò bí anything ó lè jẹ́ àkóbá torí pé tẹ́ bá wọ ọgbà ẹ̀wọ̀n dáadáa ẹ lọ bèrè àwọn déètì tí mò ń sọ wọ̀nyí àwọn déètì tí ẹ sọ yìí ó wà nínú ọgbà ẹ̀wọ̀n tó pọ̀ nípasẹ̀ wípé wọn ò kíyèsí ìṣẹ̀dá wọn wípé àsọtán ìgbìyànjú ìrìn àjò ó lè mú wọn padà síbi tí wọn ò fẹ́. so wọ́n gbọ́dọ̀ máa kíyèsí wàhálà máa ń ṣẹlẹ̀ wọ́n gbọ́dọ̀ máa kíyèsí ara wọn láti kóra àwọn ìjà nígbà tán bá ti mọ fún nǹkan wọ̀nyí èèwọ̀ wọn nìyí wọn kì í jẹun tọwọ́ bọwọ́ pẹ̀lú èèyàn tó bá jóbìnrin kò gbọ́dọ̀ dirun àwọn nǹkan tó gbọ́dọ̀ fi dirun gbọ́dọ̀ kó lọ síbi tó ń lọ kó dẹ̀ sanwó oorun ẹni tí ò bá ti ṣe nǹkan wọ̀nyí nǹkan máa wọ́lẹ̀ fún torí pé wọ́n ní ìdíwọ́ láti lẹ̀ so àwọn èèyàn máa dí wọn lọ́wọ́ lọ́tún lósì. so kò í ṣe gbogbo nǹkan náà ni ayé ló ń ṣèyàn téèyàn bá kíyèsí àwọn nǹkan tá à ń sọ yìí tó bá dẹ̀ ń gbàdúrà ó ti tán kò dìgbà tó bá tó sọ pé kíní àwọn ayégun wọn bí sí báyìí tó bá kàn ti kíyèsí àwọn èèwọ̀ nǹkan wọn bí sí àwọn kò fẹ́ ṣe wàhálà mọ́ kí là ń gbà náà ká máa mú jẹ̀ká so ọjọ́ ewu wọn Friday ni wọ́n gbọ́dọ̀ máa gbàdúrà ìfibú kán má rí ìkònà lójú ọ̀nà wọn tí wọn ò bá rí wọn mú wọn lè lásídẹ̀ǹtì sọ́nà wọ́n lè ní gbogbo yẹn so àdúrà yẹn ṣe pàtàkì bẹ́ẹ̀ tí kán máa gbàdúrà dáadáa fún ogun elénìní wọn máa ń ṣènìní wọn ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ṣe rí nù. irú iṣẹ́ wo náà lè ṣe àti wípé irú èèyàn wo náà lè fẹ́. irú iṣẹ́ tán lè ṣe ní. àtóúnjẹ tán gbọ́dọ̀ yẹra fún. wọ́n lè ṣe dókítọ̀ wọ́n lè ṣe nọ́ọ̀sì wọ́n lè ṣe torí wọ́n máa ń láìkì nǹkan tó bá lè gbà yán lẹ̀ wọ́n lè ṣe dókítọ̀ wọ́n lè ṣe nọ́ọ̀sì wọ́n lè ṣe iṣẹ́ lọ́fíìsì bóyá wọ́n rí ṣe ọ́fíìsì wọ́n lè ṣe torí bẹ̀ẹ̀ tí wọ́n máa ń ní lára ń bí iṣẹ́ wọn mo ti sọ torí tán bá dọ̀gá ọ̀gá wọn ò bínú wọn anybody ò bínú wọn wọ́n máa ń ní rísì tó dẹ̀ jẹ́ kí gbogbo ẹ̀ máa rí bẹ́ẹ̀ ni pé irú wọn gbọ́dọ̀ máa ṣe ètùtù kán máa dirú ẹgbẹ́ wọ́n máa ń ní ọkọ ọ̀run àbí ayé ọ̀run nípa yíyàn wọ́n máa ń lálàá wípé ọkùnrin bá wọn sùn àbí obìnrin bá wọn sùn ó máa ń wọ́pọ̀ nínú oṣù náà so wọ́n lè lọ́kọ ọ̀run kán láyé ọ̀run so ìyẹn á máa dí wọn lọ́wọ́ àti tètè débi tán lọ so ìdíwọ́ lásán ló máa jẹ́ ọkùnrin tán lè fẹ́ tó bá dáa jù tó bá rí èèyàn ní January ó dáa púpọ̀ ìràwọ̀ yẹn á ran ara wọn lọ́wọ́ tó bá rí èèyàn ní March ó dáa púpọ̀ ìràwọ̀ yẹn á ran wọn tó bá dẹ̀ rí èèyàn ní June àbí July ìràwọ̀ yẹn á ran ṣùgbọ́n tó bá fẹ́ àwọn èèyàn láwọn oṣù tó kù yìí wọ́n máa dirú ẹgbẹ́ kìíní dáadáa tí wọn ò bá máa di ilé yẹn ò ní sẹ́tù kì í ṣèpè
àfàdúà nìkan ló lè gbé dúró. Èmi kì í sọ Ọlọ́run. Àwọn nǹkan tí ó jẹ́ nǹkan àti Yorùbá bó ṣe rí nù, èmi kì í sọ Ọlọ́run. Ṣùgbọ́n àwọn nǹkan tó lè possible kó máa ṣẹlẹ̀ torí wọn ò ní gbọ́ra wọn yé pẹ̀lú àwọn oṣù míì tán bá rìn. Tí ò bá dẹ̀ ti ṣàgbọ́yé nú ìyàwó wọn á máa jà. Ó dẹ̀ lè ti máa ṣẹlẹ̀ sí ẹ̀rín ẹ̀bùn ọba yẹn pé tó yẹ pé ó ti léèyàn tó ń jọ ń jà bẹ́ẹ̀. So tó jà bá dẹ̀ ti ń pọ̀ jù ẹnì kó ṣera wọn léṣe àbí kẹ́nìkan fira wọn lẹ̀. So ìdálémosú máa wà ní gbogbo àsìkò tí wọn bá ṣọ́ra. Torí wọ́n máa ń bìlífù ara wọn pé wọ́n mọ nǹkan, wọn ò kí ń fètè gbàmọ̀ràn ẹlòmíì, ó máa le díẹ̀ láti tẹ̀rù èèyàn bẹ́ẹ̀ bá. Bí ìràwọ̀ wọn ṣe rí ni kì í ṣàwọn náà. Bọ́rọ̀ náà ṣe rí ni. Ok, oúnjẹ jíjẹ ńkọ́? Oúnjẹ jíjẹ tán lè jẹ. Wọ́n lè jẹ àtàṣọ wíwọ̀. Aṣọ tó dáa jù fún wọn tí wọ́n bá rí aṣọ bíi leafy blue àbí blue, èèwọ̀ wọn kan ní èèwọ̀ aṣọ tí wọn ò lè wọ̀ ní yellow, ó takò ṣẹ̀dá wọn. Kódà tán bá fẹ́ máa sùn lálẹ́ tán bá ráṣọ white àbí blue tán bá fi ń bora sùn, á máa tètè jẹ́ kán máa ríran rí nǹkan tó kàn lọ́rọ̀ ọ̀rọ̀ wọn. Ok. So Oúnjẹ ńkọ́? oúnjẹ wọn jíjẹ ní èèwọ̀ oúnjẹ wọn jíjẹ ní wọn ò gbọ́dọ̀ jẹ èsúrú. Iṣu kan wà tán ń pè ní iṣu èsúrú àbí iṣu sísun, wọn ò gbọ́dọ̀ jẹ, èèwọ̀ wọn ni. Ṣùgbọ́n gbogbo nǹkan yòókù àlàáfíà wọ́n dẹ̀ máa ń fún wọn jẹ lójú oorun tán bá ti gẹ́ẹ̀tì wọn láti lè dí wọn lọ́wọ́ kan tó fà á nìyẹn. Alright, ẹ ṣé gan sà. A máa rí yín bá. Yẹ kí o open ìyálájẹ. Kí ní kí ìyálájẹ yẹn padà. Kí ní ká padà wọlé so that wọ́n lè sọ̀rọ̀. So bí ọ̀rọ̀ yìí ṣe rí nìyẹn o. Ẹ káàsán sá o. Ẹ káàsán. Ẹ ra sá o. Ẹ káàsán o. Ẹ ra sá o. Yàrá o. Ẹ kú iṣẹ́ ọpọlọ sá. Yes, sir. Mo ní kémi náà béèrè nípa ọmọ June. Ẹ ra sá o. Yes, sir. Wọ́n ní kí n béèrè nípa ọmọ June. Mo ti sọ̀rọ̀ June látẹ̀ẹ̀kan, mo máa padà post fídíò yẹn ṣó dàá lè ráyè mo ti sọ ti June kọjá. Mo ti sọ ti June yẹn kọjá. Èmi ṣe bó ṣe fẹ́ follow up yín sí. Mo ṣe ń follow up yín sí mi so mo á fẹ́. Mo ń gbọ́ yín sà. Mo fẹ́ béèrè Mo lọ́wọ́ yẹ ẹ pé fẹ́ sọ ṣé mo ṣe follow up èmi yín ọmọ so June 16 torí ẹ̀ ni mo mí. ṣe ní. Mo dẹ̀ rí ọmọ gẹ́ẹ̀ kan tó jẹ́ ọmọ February 14. Bẹ́ẹ̀ni. Mo wá fẹ́ béèrè pé ṣé mo lè fẹ́. Kò sí wàhálà pẹ̀lú ẹ̀. Ó lọ pẹ̀lú ràwọ̀. Ó kàn jẹ́ pé ẹ ṣe sùúrù pẹ̀lú ọmọ yẹn ni tí wọ́n máa ń ní. Ẹ jẹ́ kí n sọ bí ìràwọ̀ wọn ṣe rí. Wọ́n dáa ṣùgbọ́n gbogbo nǹkan wọ́n máa ń fẹ́ ṣe tán lẹ́ẹ̀kan náà. Wọn ò tètè ń gbọ́ àlàyé tí wọ́n ṣe fẹ́ ṣó ẹ̀yin ní ìsìlẹ̀ nílò láti tẹ̀ wọ́n sí nǹkan tẹ́ ẹ fẹ́. Wọ́n dẹ̀ máa ń ní ògo, wọ́n máa ràn yín lọ́wọ́ gan láti boost tọ̀dọ̀ yín torí pé ẹ̀yin náà bá ti rí pé ìgbà tẹ́ ti jọ rìn ẹ̀ rí àwọn ìyàtọ̀ kọ̀ọ̀kan nínú ìgbésí ayé yín. So bí ìṣẹ̀dá wọn ṣe rí kò sí wàhálà pẹ̀lú ẹ̀. Bẹ́ẹ̀ni, tí bá fún lówó báyìí, tí bá fún lówó. Owó máa pọ̀ ní owó máa pọ̀ fún yín. Wọ́n ní ajé bẹ́ẹ̀ ni onígbàgbọ́ máa wá sọ́wọ́ yín, wọ́n ní ajé lára dáadáa. So wọ́n máa ń boost ìràwọ̀ nǹkan tó bu lè fa wàhálà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ sọ torí mi ò kí Ghana lè bí gbé Nàìjíríà lòun wà. Bẹ́ẹ̀ni sọ. Ó kàn láìkì pé kó ṣàmà Ghana lè mi gbé Nàìjíríà ni mo wà torí United Nations mo bá ṣiṣẹ́. Ó máa ń jẹ́ ènìyàn tó jẹ́ pé ó máa ń láìkì kó jẹ́ pé always kó ṣàmà pè mí kó máa pè mí ni. Bẹ́ẹ̀ni. Tó bá lóun á lọ́rọ̀ wà tí bá dẹ̀ sọ̀rọ̀ á sọ pé òun kàn ní kóun gbọ́ voice ni. Akiri ẹ̀ dẹ̀ máa ń dùn mí ṣùgbọ́n. Ẹ ní láti farabalẹ̀ pẹ̀lú wọn. Bákan fi majority gbé ni. Ẹ bẹ́ ṣe ẹ̀kọ́ ṣe nìyẹn because wọ́n máa ń ní ìfẹ́ gbóná dáadáa wọn ò dẹ̀ kí ń dojú méjì.
wọn kì í sojú méjì, wọ́n máa ń nífẹ̀ẹ́ gbóná. So ẹ ní láti ṣe ara balẹ̀ ni mo sọ pé sùúrù lẹ máa fi bá wọn lò. Wọn kì í tán bá sọ pé yẹ́sì ni yẹ́sì wọn nìyẹn, tó ẹ̀ pa àwọn yẹ́sì yẹn ló máa bọ́ sí yàtọ̀ sí ẹni táyé bá ń ṣe. Wọ́n lájẹ́ lára kò sí wàhálà pẹ̀lú. ṣùgbọ́n bàbá o ìbéèrè kan wà tí mo fẹ́ béèrè o. Yes sir. Bàbá mi ti irú bí mo ṣe jọ́ ọmọ ọdún yìí ti bá ṣàdúrà fáwọn èèyàn wa àbí ti bá tabakọ̀ bí èmi àti èèyàn lè máa sọ̀rọ̀ èmi á kàn máa sọ̀rọ̀ tèmi á dẹ̀ ní nǹkan tó ń ṣẹlẹ̀ sóhun ni mò ń sọ yẹn. Bẹ́ẹ̀ ni bí ìràwọ̀ yẹn ṣe rí ni. Kò yé mi ṣùgbọ́n mo dẹ̀ Ọlọ́run dẹ̀ tún fún mi tó yẹ pé máa ń lálàá torí pé mi aṣọ wáìtì ni máa fi múra láti ilẹ̀. Bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn ó máa jẹ́ kẹ́ rí náà rí àwọn nǹkan tó yẹ kẹ́ rí. Ọlọ́run ṣe wọ́n nìyẹn wọ́n máa ń pọ̀ nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run wọ́n ní ẹ̀bùn. máa ń lálàá bí máa ń ráwọn ẹ̀rọ dasá. Mò ń gbọ́ yín ẹ máa rí nǹkan. orí máa mú màkànjọ kan wòlíì ni ó kàn sọ pé kí n gbàdúrà fún òun mo wá ní kémi gbàdúrà fún yín ẹ̀yin wòlíì ó ní iná wà lẹ́nu mi. Àṣẹ bẹ́ẹ̀ ni àṣẹ wà bẹ́ẹ̀. èmi gangan ò mọ nǹkan tó yẹ pé kí n máa ṣe àti nǹkan tó yẹ pé kí n máa ṣe. Nínú àwọn èèwọ̀ tó wà ń bẹ̀ ni wípé. torí ẹ̀ ni mo ṣe rí pé gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ. Ẹ ní láti mọ̀ nígbà tẹ́ ti mọ̀ báyìí ní ìsẹ̀ ní lè máa ṣe mọ́. mo kọ́ bàbá mi. Mo ní nígbà tẹ́ ti mọ̀ àwọn nǹkan tó wà léwọ̀ ń bẹ̀ ní lè máa ṣe mọ́ nǹkan tó ń da ayé rú nìyẹn. So tẹ́ bá ti ṣe kò sí wàhálà tẹ́ bá ti torí àwọn ọjọ́ tẹ́ bá sọ̀rọ̀ yẹn àṣẹ máa ń jáde pẹ̀lú ẹ̀ ṣó ló fà á tó yẹ pé wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì síra wọn young boss ṣó ló fà á tó yẹ pé wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì síra wọn ó léwu ṣó wọn máa ń láṣẹ kò dẹ̀ sí nǹkan tó bá sọ fọ́lọ́run ó máa ń gbọ́. bàbá nípa ọ̀rọ̀ tẹ́ sọ yìí nípa ọ̀rọ̀ Ọlọ́run ò ní pa lákèyè yín sà Ọlọ́run á dá ọmọ yín sí nípa ọ̀rọ̀ tẹ́ sọ yìí mo travel lọ sí Amẹ́ríkà ó yẹ pé kí n lo oṣù méjì mo wá lo oṣù mẹ́rin àwọn ọ̀gá mi wá ń pè mí mo wá dáhùn pé mo síkì mi ò dẹ̀ síkì ìgbà tí mo padà dé sickness dáhùn wí Ọlọ́run ni ò gbẹ̀mí mi o. ó máa ṣẹlẹ̀ that is the problem ṣé ẹ rí gbogbo àwọn nǹkan Ọlọ́run ni ò gbẹ̀mí mi. tí a bá tètè mọ̀ àákànmọ́ bẹ́ẹ̀ ni àákànmọ́ sáré àmọ́ ná ẹlòmíì ti náwó ayé ẹ̀dànù lórí babaláwo àti àáfà tí wọ́n ti ba ayé ẹ̀jẹ̀ tí yẹ pé nǹkan tó dẹ̀ ń ṣe kò lọ bẹ́ẹ̀ yẹn yóò wà á máa fògùn Ọlọ́run ló ń wòsàn bẹ́ẹ̀ tí tẹ́ bá ti mọ àwọn èèwọ̀ wọn. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ ilẹ̀ já mi bàbá mi ọ̀rọ̀ tẹ́ sọ yìí ló jẹ́ kó yé mi ẹnìkan ló ta mí lọ́fà ni odidi ó gbowó ẹran lọ́wọ́ mi. bó ṣe máa lọ nìyẹn ṣé òun nǹkan tó yẹ pé fúnra rẹ̀ ló dẹ̀ ṣe. wọ́n bá sọ pé kí lọ já ewé ojú oorun ló ti ní kí lọ já ewé kan. ẹ máa mú solution. bàbá mi àdójú oorun ló sọ pé kí lọ já alufẹ́rà kì í fi para mo lè fi alufẹ́rà para gbogbo ara ẹ̀ dẹ̀ smooth padà àwọn tó mọ̀ pé mo sì kébèrè pé kí ló dé wọ́n ní kí ni mo lò mo kàn lálufẹ́rà mo lò wọ́n ní mo parọ́ ni mo lálufẹ́rà mo lò. Ọlọ́run ṣe fáwọn yẹn lẹ́bùn nìyẹn ẹ̀bùn tí wọ́n ní. ṣùgbọ́n bàbá ẹ jọ̀ọ́ ẹ bá sọ pé wàhálà mi pọ̀ ọjọ́ wo ni ọjọ́ tí mo lè máa gbàdúrà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ táwọn oṣù tó kù. ọjọ́ Tuesday lọ́jọ́ àdúrà wọn. because gbogbo yẹn mi ò mọ̀. ọjọ́ Tuesday lọ́jọ́ àdúrà wọn. ọjọ́ Tuesday ọjọ́ ìṣẹ́gun. bàbá níwájú Ọlọ́run àti ènìyàn gẹ́gẹ́ bí tí bàbá mi sọ fún mi ọjọ́ Tuesday lọ́láwọn bí mi. bẹ́ẹ̀ni bàbá tó bí mi ọjọ́ Tuesday lọ́láwọn bí mi. bẹ́ẹ̀ni ọjọ́ Tuesday lẹ lè gbàdúrà ẹ dẹ̀ lè gbàdúrà yẹn láago 12 ọ̀sán sí aago 12 òru tẹ́ bá sọ nǹkan kó máa ṣẹlẹ̀ tẹ́ bá ní kéèyàn ya òrè tí àṣẹ yẹn sì wà bí ó máa ṣẹlẹ̀ nǹkan tó fà á nìyẹn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ṣẹ̀dá ló máa sọ wípé wọ́n ṣépè lórí àwọn. ìyẹn náà bímọ tí ẹ kò gbọdọ̀ ṣépè fún yàn. ẹ̀mọ́ rísì ni mò ń sọ fún yín sẹ́wọ̀n pẹ́lú mi wà tó máa wọ̀ pé òun kàn lè ṣèyàn ẹ máa gbọ́ ó kàn lè ṣèyàn kó máa bìlíù pé kò sí nǹkan tó lè ṣe tó bá sọ̀rọ̀ ní àsìkò tí mò ń sọ tó bá yẹ pé wákàtí ló sọ ó máa ṣẹlẹ̀ tó òun ní láti èèyàn ní láti kíyèsí ọ̀rọ̀ ẹnu bọ̀rọ̀ ọ̀nà irọ́ mi ń ṣe pé èèyàn máa mọ̀ sí nǹkan mi not by pé intentionally ó kàn lè ṣẹlẹ̀ anyhow kó dẹ̀ rí bẹ́ẹ̀ so ogun tó ń jà àwọn èèyàn ogun ọ̀rọ̀ ẹnu mi ìjà ẹlòmíì tó dẹ̀ bá yín. tí bá bínú sí yàn màá kàn tún fojú wo pé èèyàn náà bímọ tí a kò tiẹ̀ lóníwájú nǹkan tí mi máa ń rò nìyẹn. bẹ́ẹ̀ni. tí bá bínú bí o lẹ́mìí kí n bínú sí yàn níjọ́ kejì mi ò ní. mi ò ní yẹn. ẹ mọ̀ pé ìṣẹ̀dá yẹn ẹ bá fi nọ́mbà yín síta. bàbá ẹ bá fi nọ́mbà yín síta because mo gbọ́dọ̀ wá rí yín ẹ dìsáàfù kankan mo máa gbọ́ lóde ní Monday mo máa dé ní Wednesday mo gbọ́dọ̀ wá rí yín Nàìjíríà kíyàn wá rí yín ẹ ṣe sà ẹ ṣe gan Ọlọ́run aṣagbára dọ̀tún ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ bàbá o ẹ ṣe sà.
Sà, mo ní mo béèrè nípa ọ̀rọ̀ ọmọ June ni láti on the 14. mo ti sọ June ṣe bẹ́ẹ̀ tún rí i pé mo ti ń sọ ọ́nú ẹ̀ báyìí. Ṣé èmi ò mọ̀ bóyá inú ẹ̀ lẹ ti ń sọ but mo inú ẹ̀ kàn mo ní ti ń bóyá sọ inú ẹ̀ náà mo ti mi sọ mọ̀ ẹ wọ̀ bóyá pé kẹ́kọ̀ọ́ brief díẹ̀ ẹ dákun bó tiẹ̀ jẹ́ díẹ̀. ó ti sọ díẹ̀ púpọ̀ nípa wọn mo ti sọ díẹ̀ Táwọn púpọ̀ lẹni pé wọ́n máa faṣọ funfun bora ni. bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n máa rí àwọn nǹkan tó yẹ kán rí ó dẹ̀ ṣe pàtàkì fún ìgbésí ayé wọn. Wọ́n máa rí àwọn nǹkan tó ṣe pàtàkì wọ́n dẹ̀ máa rí gbogbo nǹkan dẹ̀ máa yẹ kó lọ bó ṣe yẹ kó lọ fún wọn. Àwọn ọmọ June wọ́n jẹ́ àwọn ìṣẹ̀dá tó jẹ́ pé Ọlọ́run fún lẹ́bùn kò dẹ̀ sí nǹkan tó bá dáwọ́lé ó gbọ́dọ̀ yàtọ̀ sí ìdíwọ́ tán máa ń ní. So wọ́n máa ń ní ìdíwọ́ torí pé àwọn ìdíwọ́ tán máa ń ní nìyí. Ìdíwọ́ àkọ́kọ́ ni wípé wọ́n jẹ́ ìṣẹ̀dá tó jẹ́ wípé àwọn èèyàn kì í tètè ń gba nǹkan gbọ́ lọ́wọ́ wọn. So tí wọ́n bá dẹ̀ ti sòótọ́ ọ̀rọ̀ inú á máa bí àwọn èèyàn míì torí pé bí ìṣẹ̀dá wọn ṣe rí. Nínú bá dẹ̀ ti ń bí wọn wọ́n máa ń sọ tinú wọn ni tá bá dẹ̀ ti sọ tinú wọn nǹkan tán sọ yẹn wọ́n ti sọ nìyẹn àwọn ò kì í wojú owú ṣe bóyá wọ́n bẹ̀rù wọ́n wà bold láti sọ nǹkan kan tó bá wù wọ́n. So ayé ò dẹ̀ gbà bẹ́ẹ̀. So kò dẹ̀ sí nínú ìṣẹ̀dá tí Ọlọ́run dẹ̀ dá wọn wọ́n jẹ́ àwọn tó jẹ́ pé bí wọ́n bá ṣe nǹkan kékeré ó máa dàbí pé àwọn náà ṣe gbogbo nǹkan ni. So ẹ̀ tún wá àwòkọ́ṣe nǹkan yẹn lára wọn ni. So irú ìṣẹ̀dá bẹ́ẹ̀ yẹn ṣe wọ́n bó máa lọ́tà. So ọjọ́ Tuesday dẹ̀ lọ́jọ́ ìṣẹ̀dá wọn kò sí nǹkan tó bá dáwọ́ lọ́jọ́ tí mò ń sọ yìí tí kò ní bọ́ sí kò sí nǹkan tó bá ṣe bẹ́ẹ̀ ni tí kò ní ṣe pẹ́tì. Ọjọ́ yẹn náà lọ́jọ́ àdúrà wọn aago 12 ọ̀rọ̀ ìwọ̀ wọn náà mo ti sọ lẹ́ẹ̀kan yẹn ìbẹ̀rẹ̀ ti gbọ́ ìwọ̀ wọn tẹ́lẹ̀. So aṣọ fún wọn gbọ́dọ̀ máa dà so bọ́rọ̀ wọn ṣe rí nù. ẹjọ́ jẹ́ kí n padà sẹ́yìn bí Ọlọ́run ní já padà ẹ̀yìn. Hello sir. Ẹ káàsán sir. Ẹ káàsán. Yes sir. July 2nd sir. Yes sir mo ń dá inú sir. July 2nd ni. Mo fi sọ̀rọ̀ ọmọ July kọjá ìdí sẹ́ńtì náà mo sọ ń pẹ́ ọ̀dà mo ti mú July lẹ́rọ pé wọ́n jẹ́ àwọn tí Ọlọ́run dá tó jẹ́ ìṣẹ̀dá tó yàtọ̀. Wọ́n máa ń tijú púpọ̀ wọ́n máa ń láì kan máa wà nù lẹ́ngbà míì. Wọ́n jẹ́ ológo àwọn ọ̀wọ̀ ṣẹ̀dá mú ìfẹ́ kún wọn apá mo ti sọ́lẹ̀ kan tó mi tó fẹ́ máa ṣé kí n bá pọ̀ sí fídíò yìí ẹ lè rí àwọn oṣù yẹn nú ẹ̀. Okay sir. Kò sọ́kùnrin tí wọn ò lè fẹ́ kò sọ́kùnrin tí wọn ò lè fẹ́ wọ́n máa ń lara wọn tó yé báyìí wọ́n máa ń nínú fùfù wọ́n máa ń tètè ń bínú. Kò sẹ́yà ẹ̀yà tí wọn ò lè fẹ́ yàtọ̀ sí wípé àwọn oṣù kọ̀ọ̀kan ṣàtakò wọn. Mo sọ pé November pé àwọn alágídí pé olóyè iná ni wọ́n omi dẹ̀ làwọn yẹn wọ́n lè bomi pa bẹ̀ tí wọ́n bá wá fẹ́ fẹ́rú èèyàn bẹ́ẹ̀ wọ́n á nídìí láti máa bọ orí wọn kí inú wọn lè máa rọ̀ láti lè bá rú ọkùnrin bẹ́ẹ̀ rìn. So òun sọ́lẹ̀ kan yẹn náà. Okay sir. Báwọn ìlú náà ṣe rí nù. Yes sir. Ẹ ṣé sir. Náà á gbọ́dọ̀ ẹ̀sùn. Má lọ wò. tó ẹ jẹ́ kí ká fi mọ lé àsìkò yìí báyìí dákun tí ó bá di ọ̀la dédé àsìkò yìí máa mú láti January sódà á lè yé àwọn èèyàn so ìyá lè rọrùn fáwọn èèyàn láti mọ̀ so
nọ́mbà mi ni mo ti fi sílẹ̀ fún àwọn èèyàn tó bá ní ìbéèrè so WhatsApp mi nìyẹn so tó bá di àárọ̀ ọ̀la gbogbo àwọn ìbéèrè gbogbo àwọn àrísì kìíní kan kò sọ̀rọ̀ Yorùbá ọ̀tọ̀ ní ti Yorùbá ọ̀tọ̀ ní tàwọn eléèbó bí òǹkà ti Yorùbá yàtọ̀ sí ti eléèbó ṣe gbọ́ bí Yorùbá ṣe máa ń wo ọjọ́ àti wákàtí tí wọ́n bí ìṣẹ̀dá èèyàn àti ọjọ́ tó yẹ kó ṣe nǹkan gẹ́gẹ́ bí àwọn àkọsẹ̀jáyé ó yàtọ̀ sí bí àwọn òyìnbó ṣe gbé wọ́n wá ya lọ́dọ̀ wa ni àwa la ní gbogbo àwọn nǹkan wọ̀nyí tó ń yé wa yéké tá a fi máa ń fi ìṣẹ̀dá ẹ̀dá hàn pé bí báyìí ló ṣe yẹ kó rìnrìn àjò báyìí ló ṣe yẹ kó ṣe irú ọkọ̀ tó yẹ kó fẹ́ tó fi ní síyàn tí ò fi ní sí wàhálà tí gbogbo ó fi tùbà tí ó tùṣẹ àwọn nǹkan yẹn nínú àwọn ìrìn àjò ni wọ́n fi máa ń dá ọmọ ológo tó ọmọ ológo fi máa ń jáde látara àwọn bàbá wa tí ò fi ń bàjẹ́ àdúrà gbogbo wa gbà bí ó ṣe rí ni ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ sí àárọ̀ ọ̀la pẹ̀lú àṣẹ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa ojú òní tiwa mi ní lè ka oṣù kankan mọ́ ẹ wò àwọn àlejò ti dúró wọ́n ti wọlé wọ́n ti dúró dè mí tiwa ò ní bàjẹ́ àdúrà gbogbo owó gbà pẹ̀lú àṣẹ Ọlọ́run àní ṣìṣe Ọlọ́run á gbàdúrà wa ẹ ṣé mo dúpẹ́ Mr Bright ẹ ní ṣìṣe o ẹ ní ṣìṣẹ̀tẹ̀ o Ọlọ́run á máa fi sọ́wọ́ pẹ̀lú tẹ fún mi ní gift ọwọ́ ayé òní tẹ̀ yín o pẹ̀lú àṣẹ Ọlọ́run ayé òní fẹ́ gbà fún yín lóúnjẹ mo appreciate everybody mo appreciate yín gbogbo ohun tí ó ń dán nínú ayé yín kò ní bàjẹ́ ẹ ní ṣílẹ̀tẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run agbára Ọlọ́run ẹ máa rí ṣe o mo appreciate everybody thank you ẹ yẹ ká fi sọ́ọ̀la pẹ̀lú àṣẹ Ọlọ́run ìràwọ̀ wo ní wọlé ògo wo ní wọmi a rí ṣe o ayé òní mú wa o so tó bá dọ̀la pẹ̀lú àṣẹ Ọlọ́run àwọn nǹkan tá a bá tún lè sọ lórí àwọn ìwọ̀ àti ìṣẹ̀dá tó ṣe pàtàkì tó ń dí ọmọ ológo lọ́wọ́ ilé ayé wo ní bàjẹ́ ó dàbọ̀.